Allahu akbar kabira. Allahu akbar kabira. Tó lásìkò tí ó ti lọ lọ́pọ̀lọpọ̀. Èyí tí ọlọ́lá ti lọ tó fi dá ju tó ń ṣe. Òun ni pé tí gbogbo bá ti pa á pọ̀ pẹ̀lú àgbàlagbà báyìí. Òun ni kí a ṣe àfihàn wa. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nínú hadith tí a kọ́ mọ́ sáà Ash'ari tó gbà wá. Wọ́n ní àlọ́ ní inna min ijlalillahi ta'ala. Ìjìláàlù ní ṣíbàtì Muslim. Ànábì ní nínú kí ẹ máa gbọ́nà tóbi, òun náà ní tí ẹ bá ti bá àgbàlagbà pàdé kí ẹ máa pọ́n wọlé. Torí ìdí èyí, akáwọn àgbàlagbà tí wọ́n bẹ ń kalẹ̀ látọ̀rí sọ́híbà sọmọ́wé Ustaz Abdulwasi Al-Ilawi àti Ustaz Tefutu àti Ustaz Sheikh Kamaruddin àti Ustaz Sheikh Kamaruddin náà mo ti gbà wọ́n ṣe pààrọ̀ àti ẹni tó bá parí dáyé Sheikh Suleiman àti àwọn Ustaz Sheikh Suleiman látọ̀dọ̀ àwọn Rijalu Da'wa akíyí lọ́rọ̀ ṣe kíyí èyí tí a fi kíyí ẹjù bẹ́ẹ̀ lọ. Àwọn ni wọ́n jọ́rọ̀ ìyísùn jílísà ọba Sheikh Kamaruddin, àwọn ni wọ́n ìyísùn jílísà prógámù wa tàlẹ́ yìí, àwọn ni wọ́n ń darí èyí táwọn ń ṣe yìí à ń ṣòbí fọ̀ fún wọn ni kí Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́. Lẹ́yìn tí a kí wọn awákí àfáwà tí wọ́n ṣe sábàbí ìjókòó yìí Fadilatul Ustaz Sheikh Adam Abdulmajid Alfalla kí Ọlọ́run jẹ́ wọn pẹ́. Lẹ́yìn náà wákí àwọn àfáwà ní Hay'atu Tadris fi Markaz Ta'lim Al-Arabi mo fẹ́ kọ́ gbé ní àtiwájú kí wọ́n darí padà sí ọ̀dọ̀ wọn ni látọ̀rí àwọn Ustaz wa Ustaz Ishaq Ilarabbika tó fi wá dórí àwọn Ustaz wa Sheikh Nuruddin Abdulsalam kí Ọlọ́run jẹ́ kárí àmì yìí pẹ́ tó fi wá dórí Muqaddam wa Abdulfatah Ọlọ́run jẹ́ àmì yìí pẹ́ Wakilu Dirasat Sheikh Nuruddin mo wá kí Sheikh Dr. Abdulgani min al-Maghrib kí ọlọ́jẹ́ kárí yín pẹ́ gbogbo kíkí àwọn adáyé gbogbo ẹ̀ sọ́dọ̀ bàbá wa Sheikh Daud Alfalla Abdulmajid anumakazu Darussalam ẹ̀hún náà ni mo pè é mo wá kí kalẹ̀ bàbá wa Maulana Sheikh Daud Alfalla Abdulmajid ẹlẹ́à kọ́nà bá ṣàlékún bàbá wa ọlọ́nàbà Muhammad wàlá sallallahu alayhi wa sallam. Àsìkò tí ó ti lọ lọ́pọ̀lọpọ̀ ní àwọn bàbá tí a kí wọ́n jù bẹ́ẹ̀ lọ. Mo wá kí àwọn ìyá wa tí wọ́n ń bẹ nílé tí wọ́n jẹ́ Ummu Talaba kọ́nà jẹ́ àríwọ̀gbẹ́ ọlọ́nàbà Muhammad wàlá sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo àwọn ọmọlẹ́kẹ́ àtàwàtàjẹ́ mọ̀gùwáàkì àtàwàtàjẹ́ táwọn láti ta ní kìkì tó fi lọ́la jù kọ́ ìran assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Náà lẹ́yìn tí a ti ṣe àdúrà ta ti kí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam èyí tí ó fi lọ́la jù ta fi sí ìjókòó òun ni kí a ka al-Qur'an. Walladhi yaqumu bi hadhihi al-khutwa wa huwa al-Ustaz عبد العزيز محمد الشيخ الذي كان محفظ القرآن في مدرسة دار النور فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرون
يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله العظيم. Kani Allahu Akbar. Kani Allahu Akbar. Ẹni tí kúrò ní ìgbàdùn mọ̀ gbogbo lọ́wọ́ tó ní kani Allahu Akbar. Láì ní fa àsìkò gùn. Kìrá méjìlá àgbọ̀ àti gbẹ̀rẹ̀ kan àti gbọ́ bisautin Arabi. Èyí tẹ́lẹ̀ kejì tá àgbọ̀ òun ni bisautin marikaziyyin. A pè Al-Ustaz Habibullah Alfan Abdul Majid. Káwọn náà bá kàlùkán pẹ̀lú ohun marikazi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. يا قارئ القرآن داوي قلوبنا بتلاوة تستان بالتجويد. أكي أو أخوات وكال القرآن فهم فجزاكم الله خير الجزاء. Ọlọ́run bá dúpẹ́ fún àwọn afárá méjèèjì. Ọlọ́run fa àsìkò gùn bákẹ́ náà. Ìtí yóò tẹ̀lé náà àwọn ètò wa tí a fẹ́ ṣe lónìí. Òun náà ni kí a ṣe àṣàlátù fún àtẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìjókòó yìí
tó bá bu ẹbí pé náà ti jókòó kí ló kó wa jọ. Afáwa Sheikh Adam adamallahu hayatahu láti di oṣù méjì ni wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ lórí Facebook. Ẹ̀kọ́ wo ni wọ́n ń dá wa? Wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ nípa dirasatu hayati nabi Muhammad sallallahu alayhi wa sallam. Àbíkání dirasatu tahriki an-nabawi. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá ń pàkì mọ́ra ipá nífẹ̀ẹ́ rẹ̀ bó lè ṣe láyé. Kí lànà bí wá ṣe iṣẹ́ wọn lọ́wọ́ bá wọn bàbá alifáàdà Sheikh Adam láti di oṣù méjì ni wọ́n ti ń ṣàlàyé ẹ̀ fún wa lórí Facebook. Wọ́n tún bá ń ká bá wa lọ ó mọ̀ bí ta pàdé lónìí ọlọ́wọ́ kàdàkà parí rẹ̀. Àwọn gbọ́dọ̀ parí rẹ̀ káwọn wá sílẹ̀ bẹ́ẹ̀ lásán àwọn gbọ́dọ̀ tẹ̀lé súnmọ́ fún mọ́gbìn. Pé Sahaba Umar nínú tí hafar tí ó wá wọ́n ní Umar radiyallahu ta'ala anhu wọ́n ní oṣù 12 ló fi Suratul Baqara lẹ́yìn tó sì hà tán ó sì pa odidi àgbò kan. Afáwa Sheikh Adam wọn ní afáàrù yìí súnà Umar ohun tó dáa ni báwọn ṣe parí ẹ̀kọ́ yìí ohun tó dáa ni pé kẹ́sùn ṣe kíni káwọn ṣe sàárà rẹ̀ kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Ohun tá a fẹ́ ṣe nísìn òun ni as-salatu ala nabi Muhammadin sallallahu alayhi wa sallam. Àwọn tí wọ́n bá ṣe ètò yìí náà ni al-ustaz Adam Alfanla Abdulmajid Ela falyatafaddal mashkuran. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجاني الحمد لله أجاوي لك سيفي الحمد لله أجاوي كوكومة تايكو الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. gbogbo ìgbà tí a bá fẹ́ síde ọ̀rọ̀ ńjọ́ kan mo síde ọ̀rọ̀ tí mo sá bẹ̀rẹ̀ bá mi ẹrú Ọlọ́run kan ní ẹ̀ tí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí Nurul Islam tí mo bẹ̀rẹ̀ astaghfirullah subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله اللهم صل ولا bí àwọn gbólóhùn wọ̀nyí ṣe wúwo tó lọ́dọ̀ Ọlọ́run tó mú Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ahabul kalami ila Allahi arba'un àwọn gbólóhùn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ nínú gbogbo èdè tá a lè pè láyé mẹ́rin ọlọ́lá kọ̀ọ̀kọ́ ni subhanallah ẹlẹ́ẹ̀kejì ni alhamdulillah ẹlẹ́ẹ̀kẹta ni wala ilaha illallah ti Allahu akbar Ànábì ní hunna al-baqiyatu salihat nígbà tá a bá sí láyé mọ́ kí la fi ilẹ̀ sáyé tí ó máa ṣẹ́kù lọ gbérí kìí ṣe lé kìí ṣe mọ́tò àwọn gbólóhùn wọ̀nyí ni Ọlọ́run wọlá bí wọ́n ti tó lọ́dọ̀ Ọlọ́run àti wíwí tá a wí yìí máṣá gba ọpẹ́ wa tá a ti torí ẹ̀ jókòó lénìí. Mo kí àwọn àáfàá wa àwọn bàbá wa lápapọ̀ tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ tí wọ́n fi tìtorí Ọlọ́run àti tìtorí Ànábì Muhammad tí wọ́n fi ìjókòó yẹ wa sí tán fi ṣàpọ́nlé wa léyìí tí a pè wọ́n láìpẹ́ àsìkò láìpẹ́ ọjọ́ wípé ẹ wá bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn ìgbà tí ìdùnnú bá ṣẹlẹ̀ sí mùmínì àti nǹkan ayọ̀ tó bá kéde ọpẹ́ tó kéde ìdùnnú ó fi mórí Ọlọ́run ní nítorí wípé tọ́lọ́run bá kúkú ṣe kàn míì fún wa tẹ̀bẹ́ kúkú bá wa dárò ń pè ẹ pẹ̀lẹ́ ẹ kú ọrọ̀ èèyàn àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní nǹkan rí ní ká máa gbé ṣe tó tè wá sí sáfù àwọn mùmínì àwọn olùgbàdo òdodo ká gba orí lérò láti ṣe kódà bí kọ́lọ̀ fún wa ṣe ká ṣe yọrí
lójújọ́ tọ́lọ́run bá yọ̀ǹda fún yàn láti ró orí ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ yàn ni o. Ẹ̀kọ́ tí Raidu wa tí ó mẹ́nubà wípé à ń ṣe fún àwọn èèyàn lérí Facebook, YouTube àti àwọn social media tá à ń ṣí rẹ̀ káàkiri bẹ́ẹ̀, ìgbàlérò lásán ni tá a gbàlérò pé kákan fi ṣàǹfààní fún àlùmọ̀ ànábì nígbà tí ìgbà lórúkọ jẹ́ ànábì sallallahu alaihi wasallam kálẹ̀ káàkiri táwọn èèyàn ń ṣì júwe táwọn kan sọ̀rọ̀ sí i tán pé lórúkọ tí èṣe tiẹ̀ tán lẹ́ni tí èṣe tiẹ̀ mọ́ ọ̀nà tá a lè fi gba ànábì ilẹ̀ sallallahu alaihi wasallam lọ́ba tí ànábì sallallahu alaihi wasallam tọ́ba rẹ̀ ti ń bá a kọ́yà tẹ́lẹ̀ ọ̀nà tá a lè fi gbìyànjú láti lè rójú rí Ọlọ́run bẹ́ẹ̀ náà ni pé ká tún júwe fún aráyé bó ló ṣe rí gangan. Àwa gbà lérò ní ọdún tó kọjá láti ṣe bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run ò yọ̀ǹda nígbà tó kà mí láyà pé ọmọ pọ̀ láti bẹ̀rẹ̀ dé parí àti gbogbo tó bá ti yíyàn bá ti jẹ́ kí nǹkan káyàn láyà àpẹẹrẹ pé yìí ò ní rí iṣẹ́ ni. Àmọ́ lọ́dún yìí nígbà tí mo fẹ́ mú kọ̀ kà mí láyà wọn ká yóò yẹ kọ́ rọrùn Ọlọ́run sì wá ní kọ́ rọrùn bí eré bí àwàdà Ọlọ́run ní abá dópin lẹ́nu wọn bá tí àyè gbà wá láti sọ ń bẹ̀ àyè ò lè gbà wá láti ṣàlàyé gbogbo ẹ̀ tán. Olórin kan ní Mujiza Muhammad ọkọ̀ jántẹ́ nìkan lè sọ kásọ díẹ̀ níbẹ̀ fàlẹ́ ọmọ Muhammada. Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi sadatin nabi Muhammadin. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lérí àṣeyọrí náà. Ìjókòó yìí ìjókòó ọpẹ́ ní fi yín ṣàlàyé fáwọn bàbá wa tí wọ́n bẹ ń kalẹ̀ kí ni àti torí ẹ̀ ké sí yín pé kẹ́ wá bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lélẹ́rí tíyàn bá kí ọ̀hún tó bá rí kí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnìkan ò rí ẹnìkan fẹ́ kí tí ò rí kí tóun náà ń sunkún pé Ọlọ́run mọ́ṣá fi hàn yín rọ̀ mí lọ́rùn tíyàn bá sì ṣe dáadáa mí bíi sàárà àti gbogbo nǹkan rí tíyàn fi súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ á dúpẹ́ rẹ̀ ó wá jẹ́ kan nínú àwọn àṣà àwọn ẹni rí àwọn àfáà tó ti kọjá tán bá ṣàṣeyọrí bóyá ń kọ tírà parí àbí wọ́n ṣe wọ́n ké Kùránì parí wọ́n á ṣe wòlímọ̀ rẹ̀. Ibn Hajar al-Asqalani wọ́n nígbà tó kọ tírà tí ń ṣe gbogbo ayé láǹfààní Fathul Bari wọ́n ní ṣe ló kéde torí tó fi kọ́ lé 30 years ó wá kéde ó pé dúdú èèyàn pé wá bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àṣeyọrí ni Ọlọ́run sì ní ké tírà náà lálùbáríkà bí yóò tí ní lélẹ́ ni yóò lóhun tí ní tírà pé. Afáwa al-Hafiz Abu Umar ibn Abdul Barr nígbà tó ń náà kọ tírà parí at-Tamhid tó fi ṣe ṣáàrí òmù àtọ́ Imam Malik ọkọ̀ parí wọ́n ní tó ń náà fi kọ́ lọ bí 30 years njọ́tọ́lọ́ ní kó náà ṣàṣeyọrí ó ké sáwọn èèyàn pé ẹ wá bá ń dunnú ẹ wá bá mi yọ̀ ọ́ dáná fún wọn àwọn là ń gbìyànjú àtijọ́ ọlọ́mọṣàjẹ́ àjọ wọn ńlá fi ké sí ẹ̀yin ẹni rere ẹ̀yin ọ̀nà Ọlọ́run kí ẹ wá bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípẹ̀rú oore báyìí kọ́lọ́n tún ṣàlékún rẹ̀ fún wa. Mo kí àwọn bàbá wa chairman wa ní ìjókòó bàbá Fadilatu Sheikh Kamaruddin ọlọ́mọṣàjẹ́ àrí yín pẹ́ ọlọ́mọba ṣàlékún dáadáa yín àti rí yín báyìí láti kékeré lẹ́ni ọlá ọlọ́mọdọ́lá náà lọ́wọ́ yín kó rẹ̀ yín ọmọ pọ̀ sí i. Bàbá Fadilatu Sheikh Al-Mudir Suleiman Salman àwa pẹ̀lú yín ní ìjẹ́jọ́ náà lọ́dọ̀ bàbá wa Al-Fulani tí ẹ sì ṣàpọ́nlé àwọn bàbá dáadáa ní ara wa ọlọ́mọṣà máa pọ́n yín lé gbogbo tó jáde lára yín ọlọ́mọṣà máa ṣe wọ́n lẹ́ni àpọ́nlé ọlọ́mọ dojú tì yín láéláé ọlá àti tóbi Ọlọ́run. Bàbá wa Fadilatu Sheikh Abdul Wasi' Al-Ilawi ọlọ́mọṣà bá lékún dáadáa yín ìmọ̀ náà ọlọ́mọjà mọ́ṣàjẹ́ ọmọ lékún sí àrísìkí kó máa pọ̀ sí ẹ̀mí gígùn ìgbàláyé Ọlọ́run kó máa pọ̀ sí lára yín. Bẹ́ẹ̀ ni àfáà wa àgbà Sheikh Tefutu tí akéésí yín tẹ̀sí dọ́lọ́n lóhùn lára wa ọlọ́mọṣà bí òbí látẹ̀ bá ń pẹ́ Ọlọ́run kó máa dá yín lóhùn jazakumullahu khairan. Mo wá kí àwọn àfáà wa nílé tí wọ́n ń ṣe àmójútó wa tọ́tọ́ wa dàgbà bẹ̀rẹ̀ láti rí Fadilatu Sheikh Nuruddin Abdulsalam ọlọ́mọṣà járí yín pẹ́ bàbá wa Sheikh Ishaq ila rabbika ọlọ́n járí yín pẹ́ bàbá wa Ustaz Kamaruddin ọlọ́mọṣà járí yín pẹ́ Dr. Abdulgani Musa Alabi Alfanla ọlọ́n járí yín pẹ́ àti gbogbo ayhatu tadrisi lápapọ̀ àwọn àfáà wa ní Nurul Islam bẹ̀rẹ̀ láti rí Majlisul A'la àwọn àṣàzù wa olóhùn oyin ọlọ́run ṣàjáde ní pé bàbá ọlọ́run jẹ́ pẹ́ fún wa àti gbogbo ní ó sà lápapọ̀ gbogbo ọpá pátá la fi kíkí ránṣẹ́ sí nítorí kí àsìkò mọ́ bàbá lójú
àwa kí àwọn bàbá wa kọ́lọ́mọṣà jẹ́ ara àwọn bàbá pẹ́ tí akọ̀wé àjọ ń ṣe gbogbo prógámù náà ní láti bẹ̀rẹ̀ wọn ó ṣe ẹ̀rẹ̀ káàkiri abájọ àńjọ kan wọ́n sọ fún mi ká ẹ̀ tí pìtàn tọ̀lá alibádìrú ń bò lòún wà nínú gbogbo ìtàn tẹ̀ ń pa yìí bàtà pàdé bá wọn ni mo ti rí ọlọ́run ṣàmà ṣàlékún dáadáa ọlá títóbi ọlọ́run ọlá àánú ọlọ́run ṣàjẹ́mi àwọn bàbá ogun irú oore báyìí kọ́lọ́run ṣàjẹ́ wọn sì pẹ́ láyé ná Ustaz Ibrahim onígbójúlé afa alásojú gbogbo ẹ̀yin ayáhàtú tẹ̀dírísì pátápátá mo kì í ọlọ́run ṣàbá ń kì í jù báyìí lọ ọlọ́run ṣàbá ń pọ́n yín lé jù báyìí lọ Ustaz Abdulrazak As-Salafi àánú ọlọ́run máa pọ̀ sí ilé yín jù báyìí lọ mo kí àwọn mọ̀mọ́ wa náà nínú ilé ọlọ́mọṣà jẹ́ àrí ń pẹ́ láti ṣàṣàlátù fún ànábì gẹ́gẹ́ bá ṣe ṣe ládéhùn fún gbogbo àwọn tó ń bá wa ká lọ nígbà yìí tá a bá rìkọ́dù gbẹ̀yìn báyìí a fi tọrọ kẹtọrọ gẹ̀ fún òjíṣẹ́ ńlá ànábì sallallahu alaihi wasallam èrè táàmù tó tóbi jù lára ànábì náà nù ká tọrọ kí á ti gẹ̀ fún ìkànnì àwọn sàhábà ànábì radiyallahu ta'ala anhu wọ́n pè ní Ubayy wa Makam òun ni ọwọ́ bá ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ sọ fún wípé ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run inni ukthiru salata alayk mo nífẹ̀ẹ́ kí n máa ṣàṣàlátù fún ọ púpọ̀ sallallahu alayhi wa sallam mo rò pé máa ṣàṣàlátù fún mo nífẹ̀ẹ́ kí n máa ṣàṣàlátù fún ọ gbogbo ìgbà nke kam aj'alu laka min salati déédéé bó ló ṣe fẹ́ kí n máa ṣe fún ọ tí n bá jókòó àdúrà mélòó ń bẹ̀ ló fẹ́ kí n máa fi ṣàṣàlátù fún ọ Ànábì ní bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn mà àti bó bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn tó ó ní ǹjẹ́ tí n bá dá dodo tí n fi ń ṣàdúrà sí mẹ́ta tí mo fìdá kan bẹ́ ṣàṣàlátù fún wa ànábì ṣó ti tó ànábì sallallahu alaihi wasallam ní tọ́ba jẹ́ ntágbára rẹ̀ ká ní ẹ̀yìn ní mú ọ ti pa àmọ́ tọ́ ọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ wọn náà ló jèrè ẹ̀ sallallahu alaihi wasallam ó ní ó dáa ṣe kí n dá dodo àdúrà mi sí méjì kí n máa fìdá kan bẹ́ ṣàdúrà fún wa ànábì sallallahu alaihi wasallam ànábì ní tọ́ba jẹ́ ntágbára rẹ̀ ká ní ẹ̀ àmọ́ tọ́ ọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ wàá tú rere jù bẹ́ẹ̀ lọ ó ní ó dáa ṣé kí n ṣe ìdá méjì nínú mẹ́ta ànábì ní tọ́ ọba lè ṣe jù bẹ́ẹ̀ lọ wàá tú jèrè jù bẹ́ẹ̀ lọ ó ní ó dáa kí n fẹ́ kán máa ṣe gbogbo àdúrà kí n má tọrọ nǹkan kan fúnra mi mọ́ ànábì ní tọ́ ọba lè ṣe bẹ́ẹ̀ ìdán tọ́ ọba lè ṣe bẹ́ẹ̀ tukfa hammaka gbogbo tó kólé àìpé mi náà fẹ́ dì láyé lára sàlátù ó dì wáyù gìfárù bẹ̀m̀búkà wọ́n sì forí ẹ̀ṣẹ̀ jìn ọ́ orí ayé àtàlkìyàmọ̀ ti parí síbẹ̀ torí tá a bá ti rá foríjìn orí alkìyàmọ̀ parí tá a bá ìṣirò orí hàmúkà orí ayé ti parí tí ń túmọ̀ sí kébí yẹn bá dún ní má sàlátù fún ànábì sallallahu alaihi wasallam yóò jèrè ayé yóò jèrè alkìyàmọ̀ yìí tá a bẹ́ ṣe iná lọ́n járírí ayé jẹ́mbẹ̀ járírí alkìyàmọ̀ jẹ́mbẹ̀ assalamu alayka zainal anbiya assalamu alayka أصف الأصفياء السلام عليك زين الأنبياء السلام عليك أصف الأصفياء السلام عليك زين الأنبياء السلام عليك أصف الأصفياء السلام عليك زين الأنبياء السلام عليك أصف الأصفياء ẹjẹ́ àjọ máa wí lápapọ̀ ilé kéwùláwà ìṣòro pẹ́ nìkan yóò ṣòro fún ọ láti wí ń bì àti pé sígà yá àwọn bàbá ni wọ́n fi kọ́ wa ní year 2001 tá a tẹ̀lé wọn lọ́mọ òlìdí kan ni wọ́n mú orin náà jáde wọn ní Sheikh Adama lọ́kọ́ àwọn ní orin yìí ní Dara Markaz wọ́n á fohùn ohùn yìí wọ́n fi kọ́ wa pé assalamu alayka zainal anbiya assalamu alayka asfal asfiya السلام عليك زين الأنبياء السلام عليك أصف الأصفياء اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وارحم سيدنا محمدا وآل سيدنا محمد وبارك على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. وارض عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين وتابعي التابعين لهم بإحسان إلى يوم الدين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله. اللهم إنا نسألك أن تأمر قوالبنا بأفعاله وأسماعنا بأقواله وقلوبنا بأنواره وأرواحنا بأسراره وأشباحنا بأحواله. اللهم إنا نسألك أن تصلي وتسلم عليه وعلى آله وصحبه صلاة وسلاما خصصته بهما لخصوصيته بما استأثرت له عندك في عالم الغيب والشهادة، وآتيه الوسيلة والفضيلة والشرف الأعلى والدرجة الرفيعة وابعثه المقام المحمود الذي وعدته يا أرحم الراحمين يا رب العالمين. اللهم صل وسلم على سيدنا محمد الفاتح الخاتم الرسول الكامل الرحمة الشامل وعلى آله وصحابه وأحبابه صلاة تكون لك يا ربنا رضا ولحق أداء يا أرحم الراحمين يا رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله صلاة أهل السماوات والأراضين عليه، وأجر يا رب لطفك الخفي في أمري والمسلمين. اللهم صل على سيدنا محمد وعبدك ورسولك النبي الأمي وعلى آل سيدنا محمد وأزواجه أمهات المؤمنين وذرياته وآل بيته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وآل سيدنا محمد صلاة تكون لك رضا ولك أداء وأعطي الوسيلة والمقام الذي وعدته. اللهم صل على سيدنا محمد وآل سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم قدر لا إله إلا الله. وارض عن الحسنين يا حي يا قيوم. اللهم صل على سيدنا محمد وآل سيدنا محمد وأعط سيدنا محمدا الدرجة والوسيلة في الجنة. اللهم يا رب سيدنا محمد وآل سيدنا محمد اجز سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد عبدك ورسولك النبي الأمي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد في الأولين، وصل على سيدنا محمد في الآخرين، وصل على سيدنا محمد في المرسلين، وصل على سيدنا محمد في الملأ الأعلى إلى يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وآل بيته وصهاره وأنصاره وأشياعه ومحبيه وأمته وعلينا معهم أجمعين. اللهم صل على سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأزواجه وذريته وسلم على عدد خلقك ورضا نفسك وزنة عرشك ومداد كلماتك. اللهم صل على سيدنا محمد السيد الكامل الفاتح عدد ما في علمك كائن أو قد كان، كلما ذكرك الذاكرون وكلما غفل عن ذكرك وذكر الغافلون. صلاة دائمة بدوامك باقية ببقائك لا منتهى لها دون علمك انك على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. اللهم صل على سيدنا محمد عدد من مضى من خلفك ومن بقي ومن سعيد ومنهم ومن شقي
صلاة تستغرق العد وتحيط بالحد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك. اللهم صل على سيدنا محمد وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد ونوح وإبراهيم وموسى وعيسى وما بينهم من النبيين والمرسلين وصلوات الله عليهم أجمعين. اللهم صل وسلم على محمد الرؤوف الرحيم ذي الخلق العظيم وعلى آله وصحبه كل لحظة عدد كل حادث وقديم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله عدد كمال الله وكما يليق بكماله. اللهم صل على سيدنا محمد نور الأنوار وجمال الكونين وسيد الثقلين المخصص بقاب قوسين. اللهم يا ذا الجلال والإكرام صل وبارك على سيدنا محمد رسولك سيدنا محمد وعلى آله وصحبه وجميع إخوانه من النبيين والمرسلين وجميع عبادك الصالحين من أهل السماوات والأرض وعلي معهم برحمتك يا أرحم الراحمين. زين الأنبياء السلام عليك أشرف الأشفياء على زين الأنبياء السلام عليك أشرف الأشفياء. اللهم بالصلاة والسلام على حبيبك محمد صلى الله عليه وسلم نسألك خيري الدنيا والآخرة. اللهم أعد ثواب ما قرأناه ونور ما تلوناه وعدد ما ذكرناه هدية واصلة ورحمة نازلة إلى روح سيدنا ومولانا محمد وإلى روح آبائنا وأمهاتنا وأجدادنا وجداتنا ومحبينا ومشايخنا ومشايخ مشايخنا ولمن كان له حق علينا من المسلمين والمسلمات الأحياء منهم والأموات. متفى في أسكوي توفي أدواء ننشة سيافا مدير دار الكتاب والسنة الدكتور عبد القادر الجمعة سلمان. اللهم صل على لوري ميو با ليكون ريو كنت جادي lára wọn leso Ọlọ́run jal barka wọn pọ̀ jal barka wọn pọ̀ kó tún ju ti bàbá wọn lọ Darul Kitab Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àwa tún fàdúà ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń bá wa ká lọ láti bẹ̀rẹ̀ ètò náà, àwọn tán share rẹ̀, àwọn tán tẹ like àtàwọn tán bá wa ká lọ lápapọ̀ tí wọ́n fẹ́ ká ṣàdúà fáwọn. Oore tí yín náà kó máa pọ̀ sí, oore tí yín náà kó máa lékún sí. Ọlọ́run jẹ́ aláṣẹ kí oore báyìí àwọn bàbá wa àwọn àfáà wa tán bẹ ńkálẹ̀ wọ́n bá fàdúà ránṣẹ́ sí gbogbo àwọn tí a dákọ̀ wọn. Ọlọ́run má ṣàjàrí yín pé bàbá Mudirul Markaz Ọlọ́run ṣàjàrí wọn kẹ́ bá lékún àlàáfíà wọn àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jẹ́ adúpẹ́ jálẹ̀ Ọlọ́run tún jẹ́ ó padà sẹ́yìn mọ́ ọlá ti tóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run Markaz Ọlọ́run jẹ́ ó bàjẹ́. Gbogbo àwọn òkú wa pátápátá táwa fẹ́ fàdúà ránṣẹ́ sí bẹ̀rẹ̀ láti rí bàbá Sheikh Adam bàbá wa Ẹlẹ́hà àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ àti nínú ẹbí kálukú wa tá wà níkàlẹ̀ yìí ìyá wa ya subhanallah tí wọ́n sì lè tọ́lọ̀ lọ láìpẹ́ Ọlọ́run bá foríjì gbogbo wọn Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. ẹ̀já gbọ́dọ̀ tó bí dáadáa. salatu ala asli nubuwwati tabhadu salamun alayhi da'iman yatadabbadu idha kunta fi ammi wa gammi wa qurbatin fasalli ala al-muqtari yawman satufradu. bàbá àlùfáà ńlá ẹ̀já dáadáa mọ́ lọ́wọ́ àyẹ̀tọ́ náà kọ̀sídà tí wọ́n kọ tí wọ́n fi kí ànábì ẹ̀já yóò bá ànábì Muhammad ẹ̀já
kani sallallahu alayhi wa sallam kani sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run bá ti ní sí lára yóò mọ̀ pé Ànábì Muhammad sọ̀kalẹ̀ sáyé yìí lónìí pẹ̀lú bí afáwa Sheikh Adam ẹ̀já ní hadamullahu hayatahu ibi tí wọ́n ti mú zikiri tí wọ́n fi ṣàṣàlátù fún Ànábì Muhammad sílísílà rẹ̀ ibi tó ti ga ní látọ̀rí Mawlana al-marhum Sheikh Adam Abdullah al-Ilori wọ́n tí wá kí kútùbà tí wọ́n fi kí ànábì tí wọ́n fi yí ànábì wọ́n tó bá dọ́lọ́wọ́ mọ̀ ó mọ̀ pé gbogbo ohun tó gbé wá sáyé ilé bùkátà Ọlọ́run ti bí ya rẹ̀ àwọn èèyàn Yorùbá ànábì Muhammad kí Ọlọ́run jẹ́ rí afáwà pẹ́ kọ́lọ́mbà ṣàlékún dáadáa wọn wọlá ànábì Muhammad wọlá sallallahu alayhi wa sallam èyí tí a ń ṣe yìí náà àfi kí àwọn bàbá wa àlùfáà ńlá jòkó náà ní kí Ọlọ́run jẹ́ rí wọn pẹ́ dáadáa wọn náà ló ṣe lójú ẹ̀mí wọn yìí Ọlọ́run pọ́n dáwọ́ dáadáa náà dúró lójú ayé wọn àtìlẹ́yìn wọn ala bismillah inna ataynaka ní ìtumọ̀ tẹ̀lé ní àwọn ètò tí apalẹ̀mọ́ láyé yìí lónìí òun náà ni al-wa'zu wal-irshad tá bá jókòó báyìí tá bá kà nábì ó mọ̀ ìka gbọ́ Ọlọ́run kí Ọlọ́run sọ kí Ànábì sọ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn afárá tí wọ́n bá ṣe ètò yìí àwọn náà ni fadilatu Sheikh Muhammad Tefutu falyatafaddal mashkuran kí Ọlọ́run jẹ́ kí ari wọn pẹ́ Ustaz Lukman Tefutu kí Ọlọ́run jẹ́ ari wọn pẹ́ بسم الله الرحمن الرحيم وليتك تحلو ولا نام مريرة وليتك ترضى ولا نام كضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صح منك الهدوء يا غاية المنى فكل الذي فوق التراب تراب وليتك تعلو والأنام مريرة وليتك تبقى والأنام كداب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين غراب إذا صح منك الود يا غاية المنى وكل الذي فوق التراب تراب أنا أقول لكم دابيك وأكاد قان وكسر الله أكبر الله أكبر لا كتب عن بيبالك كسر الله أكبر أنا الله أكبر كبيرا ومما زادني شرفا وتيها وكدت بأخمس يطوه ثريا دخولي تحت قولك يا عبادي وأنا أرسلت أحمدني نبيا وأنا أرسلت أحمدني نبيا وأنا أرسلت أحمدني رسولا وأنا أرسلت أحمدني رسولا وقال صلى الله عليه وسلم ومما lẹ́yìn tá a kí Ọlọ́run ọba tá a tọrọ ọ̀kẹ́ fún Ànábì wa Muhammad lẹ́yìn ayé ògbà náà yóò yìí nínú lẹ́tà Ànábì ń gbé la wáyé yóò bá Ànábì dáadáa a kí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ látòrí Ànábì wa Muhammad tóbi wá sọ̀kalẹ̀ tí ń sọ̀kalẹ̀ tóbi lórí àwọn àfáà wa àgbà bàbá wa àgbà lágbàjì bàbá wa alẹ́ adábí bàbá wa sahibul wilayatil kubra bàbá Sheikh Adam àti gbogbo àwọn ẹni eré tí wọ́n jagun ẹ̀sìn tán fi ìsìláàmù lọ́lẹ̀ fún wa tá a dé bá
gbogbo yẹn wọn bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kíyàmá jazallahu bil khairati anna a'immatan lana naqulu al-Qur'ana azban tazalisula. jazallahu bil khairati anna a'immatan lana naqulu al-Qur'ana azban tazalisula. gbogbo yẹn wọn bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó fi lórí bàbá Maulana Amirul Jaysh ya Rabbi bil Qur'an wal Mustafa al-Adina wa shaykhina al-Jilani اغفر لعبدك يا حيا صلاتي يا ربي بالقرآن ولمصطفى العدنان وشيخنا الجيلان اغفر لعبدك يا حيا صلاتي سلامي على مربي إمامي يا صلاتي سلامي على مربي إمامي يا صلاتي أمير الجيش شيخي ألوفا دا صلاتي سلامي على مربي إمامي يا صلاتي. gbogbo yẹn wọn bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n tán sórí iṣẹ́ ọlọ́mọṣà bá pa wọn pọ̀ kẹ́. gbogbo àwọn tí wọ́n wá kù fún wa láàfáà tí wọ́n jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ látọ̀rí àfa àgbà pátá òkú ilẹ̀ yóò báyìí àbá Mudirul Markaz. Salil khutaba wal mihrab bakiran. bihadi manabiril islam fikran. Salil Qur'ana bil mihrab mabnan. kasayi zamani ifatihan wa kasran. Salil Furqana bit-tafsir daw'an. bihibri awani ibran wa khubran ibran. انت شافخت تاريخ حبيبا حبيب الله قدوتنا وزهرا حبيب الله قدوتنا وزهرا. ẹlẹ́kùn ilé kí ó làwọ̀ ẹjẹ́ àjọ wí حبيب الله قدوتنا وزهرا. حبيب الله قدوتنا وزهرا. bó o bá gbà pọ̀ mọ́ àbálágége ní ọ̀wọ́ náà wí dáadáa pé حبيب الله قدوتنا وزهرا. حبيب الله قدوتنا وزهرا. ọlọ́run àti gbá wọn ọlọ́run mọ́fọ́ kankan bẹ́ẹ̀. La ilaha illallah. wọ́n á kí àwọn àfáà níkàlẹ̀. Salamun alaykum ya a'immata dinina. Dr. Yusuf Jazza bá wa ṣe Kamaruddin. Salamun alaykum ya a'immata dinina. àwọn ọ̀gá wa nínú ẹ̀kọ́ bà ní Agége nù ọlọ́mọṣàjà lọ pẹ́. Salamun alaykum bàbá wa Al-Mudir. ya bàbá a'immata Sheikh Suleiman Salman ọlọ́mọṣàjà ni wọ́n pẹ́. Salamun alaykum ya a'immata dinina. bàbá wa Sheikh Nuruddin ọlọ́mọṣàjà ni wọ́n pẹ́. bàbá wa Lilawi Mufti. ya a'immata dinina. ẹ̀rọ gbogbo àwọn àfa àpáta yàtọ̀ tadris nínú òròyìn àyìnbó kí o gbọ́ wa. Aini ilaykum bisururi uqaddimukum. mo kí àfọ olóríire tí wọ́n pè wá síbi ìjókòó olóríire. Salamun alaykum ya a'immata dinina. bí tiẹ̀ bírèkì protocol díẹ̀ bàbá rẹ̀ kí n kí gbẹ̀yìn àwọn ní kíní sí fún kí bàbá wa fún ńlá ẹ̀rọ kẹfà sọ́gbọ́n ẹ̀dá mọ́lá ọ̀hún yàtọ̀. Salamun alaykum ya a'immata dinina. lẹ́yìn náà bá tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run mo ti fẹ́ di ose mini ó ṣeé ṣe kó má tó báyìí. Salamun alaykum. ọba ẹ̀kọ́ lọ́n fún ẹ ní yọ̀ǹda kẹrin tọrọ bẹ́ẹ̀ ní pínlẹ̀ níbi Ọlọ́run ṣe mí báyìí ṣe mí báyìí bọ́lọ̀ tí wàá padà ṣe ó ṣeé ṣe kó má tó yìí tẹ́yìn kan béèrè. Salamun alaykum ya a'immata dinina. àwọn Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín láíláí Àmín. Ọlọ́run mọ́sàjárí yín pẹ́ Àmín. la ilaha illallah Àmín. àti hurma àti khidima àti adiya gbogbo ẹ̀ là ń kọ́ lára yín sínú ilé àfa yín apádà sí ikú Ọlọ́run níjọ́ kan yín láíláí kéèké yín jù báyìí lọ àmọ́ torí àsìkò ni ilẹ̀ ti sú àmì èèyàn bẹ́ẹ̀ wọlé lọ́lọ́ sí mi mo kí o gbọ́ àwọn afọ àníkàlẹ̀ ẹ̀dá kùn ọba wa ṣàpègẹ́rì mo kí o gbọ́ yàtọ̀ tẹ̀lé sí mo kí o gbọ́ ìtẹ̀mọ́ àlọ́kùnrin àti mo kí àwọn yàrá ọlọ́mọṣàjà ni mo pẹ́ o. Àmín. mo á kí afọ àwa Sheikh Adam. Salamun alaykum ya a'immata dinina. afọ ní túfà
ó ní àkàdínì àwòlá bílí ìhà ìfàsà nàdá ajibu ìzá máa sọ àmì ní onídàáhùn. àkàdínì àwòlá bílí ìhà ìfàsà nàdá ajibu ìzá máa sọ àmì ní onídàáhùn. afáàní àkàdínì àwòlá bílí ìhà ìfàsà nàdá. àkàdínì àwòlá bílí ìhà ìfàsà nàdá. gbogbo ẹni eríire ẹ̀sìn bá ń bẹ lára rẹ̀ bó bá kí ọ sí nǹkan rí afá ní òdìdé lọ́bẹ̀. àkàdínì àwòlá bílí ìhà ìfàsà nàdá. àjíbù ìdáná sọ hami ní onídá bó bá ti kí ọ sí tẹ́ríire ẹ̀sìn bá ń bẹ lára rẹ̀ afá ní ọ̀dà lọ́hùn. fàyínà sàdá bọ̀. lánàá ni mo gbọ́ ń ṣe àwọn bàbá wa àlùfáàlà ẹlẹ́kọ̀ọ́bá tó gbádùn àwọn aláwọ̀ hayata. mo gbọ́ ń ṣe bàbá àwọn aṣẹ́kì mọ̀ọ́dé ni wọ́n pè mí. bàbá làwọn fẹ́ ṣàdúrà àwọn sì fẹ́ kí n wà ń bẹ̀. wà ó wọlé nu mi kí n máa bí wọ́n pé láti ní bàbá wà ń bí wọn gbọ́ tí àwọn wí o kí n máa béèrè lọ́wọ́ wọn wípé ẹlẹ́kọ̀ọ́ kí n náà fẹ́ ṣe kí ni tá à ń bọ̀ wá sí ìmọ̀ bí n ti rí. wọ́n sì gbéṣẹ́ kan fún amọ́ríkàs láì yanjú lọ́wọ́ mọ́ta wọ́n ti pè wá náà ní akadini awula bílíkà ìfàsà nàdá. kábọ̀ wá sọ pé kì í sọmọ ìyẹ́sì nìkan bàbá wa àfa wa ni wọ́n. àjìbú ìdá máa sọ àmì onídà. nígbà mo wá débi mo wá ń tara ń bi bàbá wa ṣàbẹ̀gẹ́ ni pé ẹ̀dá kò kí la wá ṣe gan. wọ́n yẹ sọ wá sọ pé àfọ àwa ṣe ká ádámù wọ́n ní àwọn ètò kan tí wọ́n ń ṣe lórí tàwásùn lè ṣe máa yí ọlọ́run wá yọrí ẹ̀ wọ́n wá ṣe wòlímà rẹ̀ mọ́dà alhamdulilayi 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 rabbil alamin. alhamdulilayi rabbil alamin. wọ́n wá rí wípé ọ̀dọ̀ àkóńtúfà náà ní lọ. àkàdínì àwòlá bílíkà ìfàsà nàdá. ọba nípa inna sada fawqa sada ila ayatun. fa inna sada fawqa sada ila ayatun. wọ́n ní mo bẹ́ẹ̀ bí kí àbá àwọn ádá mo bá yẹn gbọ́dọ̀ dọ̀ lọ́wọ́. fa inna sada fawqa sada ila ayatun. àbá ní inna sada èrè ìdájí. fawqa sada ila ayatun. tó wá lọ gbà sórí ewé àtòtò wọ́n ní kílẹ̀ tó lójú ewé àtòtò wọ́n ní bẹ́ẹ̀ ni yorùbá ní àwọ̀dá tó bá mú wáyé ní múlá kìámà. fàyínà sàdá. àsàdásẹ́ èrè ìdájí wọ́n wá lọ gbà sórí ewé àtòtò afánilà àyà tún àmì ọlọ́run bẹ́ẹ̀. fàásìlì jálà. fàásìlì jálà ìgbà bá ta jálà wò. fàásìlì jálà lọ́ọ́ fi tìró nílẹ̀ sójú rẹ̀ ìgbà bàjálà wò áńkà bírì náà bá fẹ́ ojú náà kù. fàásìlì jálà ìgbà bá ta jálà wò. kò sí ìtọ́jú ọmọ wí tí wíhùn ń pòwe ni toró ti sọ́n bí mọ̀kọ́dìmọ̀ rẹ̀ wípé jàlá kullu baytin minhu lafzayn wajhuha bí wajhayn fil hukmayn fa huwa sana wa huwa diyahu. ọ̀rọ̀ rẹ̀ kan yóò pòwe méjì yóò sì lọ́rọ̀ méjì má bẹ̀rẹ̀. àsàdá tí ń wíhùn fọ́ọ̀kọ̀ sàdá yìí ẹni wọn bá jẹ́ pilẹ̀ tóun náà wá tún wá gbé ìpìlẹ̀ rù tálùbáríkà ìpìlẹ̀ bá bọ́ sára ọmọ ìpìlẹ̀ afánilà háyà tó eré ńláńlá ní ọmọ jáde ń bẹ̀ wọ́n. fàyínà sàdá fọ́ọ̀kọ̀ sàdá ìlà àyàtọ̀. àmọ́ fàhásì nìjálà ńgá bàjálà wò áńkà ẹni tí èyí bá ṣe pìlẹ̀ èyí tó dáa ní pé kó o múra kó pọ̀. fàásìlì jálà ìgbà wọ́n àwa lọ́ọ́ fi eríire àti mímọ̀ wá lọ́ọ́ fi pìlẹ̀ nu létí náà. àbọ̀ àwọn adá mo fi kẹ́lùmọ̀ yìí mo fi kí yín. ìwọ̀nba láàkí bàbá mọ lára yín ẹ̀yin láàkí púpọ̀ lára bàbá torí pé kìí ṣe gbogbo ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ ní gbẹ̀kọ́ ìwọ̀nba láàkí bàbá lára yín. iná ìfàtà máa yẹ kúlù ànàdà. ẹ̀yin láàkí púpọ̀ lára bàbá o kìí ṣe gbogbo ọmọ tá a sì rán lẹ́kọ̀ọ́ ló ní òṣùwọ̀n àti pẹ́rẹ́gì tá a fi ṣe ẹ̀kọ́ tá a bá rán ọmọ mi ò ní pẹ́rẹ́gì gbogbo ẹmu gbọ́ lẹ́nu baba Sheikh Isa Salahuddin wọ́n ní Sheikh Adam bá wá sí Masad wọ́n wá pé gbogbo àwọn ọmọ Nàìjíríà jọ wọ́n wá níbi tẹ́ ẹ wáyé ilé mímọ̀ lẹ́wà yìí o ilé mà ibi tí màá wà tó sùn sí lásán sí ibẹ̀ lẹ́wà yìí ẹ wá gbìyànjú ẹ kọ́ púpọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ti kọ́ tán ẹ wá aṣẹ́ àtàjọ kẹ́ ẹ fi jọ
èyí tí ò bá ní ba ṣẹ̀ríà jẹ́ tó sì balẹ̀ wa mú òun ní ẹgbẹ́ nílé wò kìí ṣe gbogbo ọmọ ló ní àṣẹ nígbà ọba kẹ́kọ̀ọ́ tán bí ọba ṣe bẹ́ẹ̀ ni ìyẹn akẹ́kọ̀ọ́ tán a máa wá tíkẹ́ẹ̀tì náà ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́wọ́ fa iná sàdá àṣìlì jálà ìgbàbà àǹkà jàláhù àwọn ọ̀nà tó wá fi ń ṣe sọ òdùnú fáwọn àgbàlagbà apàdà sí wọ́lọ́wọ́ níjọba yín ẹ dákun ẹ sàmì dáadáa bàbá àti ń ṣàdúrà látàárọ̀ nínú mi dùn èèyàn gbọ́dọ̀ nírú eléyìí kó wá ní kí nǹkan ṣe lágùn ó ti dàrú nísìn bàbá wa kan ṣe wá sí bàbá wa Sheikh Asmọ́ Láwùsá ni wọ́n ní gbogbo àwọn àfáà náà ní gbogbo ọmọ àfáà nísìn ṣe yahoo mú ní gbogbo ọmọ àfáà ṣe yahoo àwọn àfáà gan ṣe yahoo nísìn àwọn àfáà gan ní ẹran ọmọ wọn yahoo ẹ̀mọ́ wọ̀rí anínisẹ́ lọ́wọ́ àwọn àfáà gan ní ẹran ọmọ wọn yahoo bọ́lọ̀ ń bá ní kọ́ máa fà wá dà fà eré ńláńlá ní àgbàdà sí bọ́lọ̀ níjọba ilẹ̀ ilẹ̀ mo wá fi tiyín náà mo fi tọrọ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan ọlọ́run gbogbo ní tọ́lọ̀ ń ṣe fún ọlọ́run níjọba jẹ́ mo kí gbogbo jama mùsùlùmí bí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. ìjókòó yìí àwa ṣe wá sí ẹgbẹ́ bí mo ti wí pé bàbá kan ní àwa tọ́ kí wọ́n ju àwọn kí wọ́n sì ṣàdúrà lùbáríkà fún wa pé kọ́lọ́hún tún máa jẹ́ kí ìmọ̀ àtàlùbáríkà wọn pọ̀. ìjókòó yìí ntí mo rí sí ni wípé látara ṣé táwọn afáwa ṣe àsírọ́tù nàbàwíyà níta ń pè ní sírọ́tù dàtíyà ìtàn ìgbésí ayé ẹnìkan ṣoṣo tó fẹ́ sọ fún wa nípa báyìí ó ń tọ̀hún ti rí ẹnìkan ṣoṣo báwo láyé rẹ̀ ti rí nínú ilé bó ló ti rí níta bó ló ti rí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bó ló ti rí lẹ́gbẹ̀ẹ́ òsì níta ń pè ní sírọ̀n tàríkì ó máa yàtọ̀ látara wípé yóò máa so mọ́gbá yóò máa so máwo yóò so mẹ́lòmíì yóò so mọ́tún yóò so mọ́sì iṣẹ́ tábà wá ṣe nípa sírọ̀tù nàbàwíyà sallallahu alaihi wasallam rábàjá yorùbá náà Muhammad ali inú ilé ìmọ̀lẹ̀ láwà yìí lẹ́yìn látù nóòrù náà látún wá wà yìí ẹ̀yìn gbà nàbì dáadáa lẹ́yìn tí ń já sí pé anabi wa Muhammad náà fẹ́ ju ìfàyè mo á gbọ́dọ̀ ní baba Sheikh Abdulgani ìgbé wọn lọ tíra kan tí ń jẹ́ alfiyatu raki Imam raki bẹ́ẹ̀ sì ni tíra alfiya tíra kan tó já sí pé àwọn ẹsẹ̀ orin 100 ó wà ń bẹ̀ ó lè dí ó lè lé àmọ́ gbogbo dídí rẹ̀ kò gbọ́dọ̀ dí sọ́gọ́rùn 9 tàbá pè ní alfiya ó lè má súnmọ́ 1000 náírà ó sì lè lé àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àfáàjò máa lé ìtọ́bá ti wá pè ní ṣírù tàlímí òun ni máa bá irú àwọn ọ̀nà báyìí wá ká fi orin ká fi kọ́ ayé lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ní náírà lọ́gàríyà ó lè jẹ́ náírà olómù ìṣìmáyà ó lè jẹ́ náírà olómù dìníyà èyí tó lọ ní náírà lọ́gàríyà òun ni Alfiya ibn Maliki rahimahullahu ta'ala irú èyí tó wá lọ ní náírà ìṣìmáyà òun ti àfọ àwọn aráàkì tí wọ́n fi sọ nípa ìtàn pàápàá jùlọ ìtàn gbèsè Ànábì wa Muhammad ẹ wá rí ìtàn pè ní ìtàn pàtàkì ìtàn nínú àwùjọ tá a wà ó dà gẹ́gẹ́ bí àwọn oníádàbò tí wọ́n bá kọrin gbogbo orúurun àgọ́rọ́dù tó bá kọ níbi orin a gbọ́dọ̀ rí ẹsẹ̀ kan bẹ̀ tá a máa pè ní Baitul Hikma kì í ṣe ashanul bait Baitul Hikma yìí òun ni ọjà sí pé bá a bá dá ayọ̀ kúrò nínú orin tó pọ̀ wọn ó lè jẹ́ ìtawù ló ń ṣe ó lè jẹ́ hijawu ni ó lè jẹ́ nàṣíbù ni gbogbo orúurun àgọ́rọ́dù tó bá gbórin gbà tá a bá wá dá ayọ̀ yóò wúlò fún nǹkan míì yàtọ̀ sí gárọ́dù tó torí ẹ̀kọ́ ni wọn bẹ́ẹ̀ nìtàn rí nínú ìgbésí ayé àwùjọ wa bí hekima ti rí níbi orin kíkọ lọ́dọ̀ wọn ní adab bẹ́ẹ̀ nìtàn náà rí ọ̀kan nínú àwọn ọ̀gá wa ní lásù wọ́n pè ní Professor Damale mo á wà ní ọ́fíìsì wọn níjọ́ kan ẹnìkan bá dé wọn ní mo ti ń retí látara ọ̀gbẹ́ tó fi pẹ́ ó ní bẹ́ẹ̀ ní ó ní tráfíkì ó pọ̀ púpọ̀ ìgbàdo yẹn ní àwọn asọ̀rọ̀ kan tí ó ṣe nílé ìmọ̀ púpọ̀ wọ́n ní yes mo ti sọ fún Tinubu gbọ̀gbọ́ ni mo sọ fún gbogbo tráfíkì Lagos State yìí
tẹ́ ẹ bá fẹ́ rójú tu ẹ̀ àbí kẹ́ ẹ padà sí history. Bẹ́ẹ̀ sì ni professor history ni bàbá ti ń sọ̀rọ̀ yìí. Gbogbo ara àjòkó àwọn ẹgbẹ́ tráfíkì kí ló kan ọ̀rọ̀ ìtàn bẹ́ẹ̀ wọ́n ní no ẹ lè understand. Ìtàn ló lè tún gbogbo nǹkan ṣe láyé bí gbogbo nǹkan bá bàjẹ́ ìtàn ní tún ṣe. Gbogbo títì dáyìn sọ níjọ́ tí wọ́n sọ ọ́ di títì tó kù lé lórúkú ìtàn kan ló pilẹ̀ sábàbí tí wọ́n fi yọ oríta sí títì míì ìtàn kan ló pilẹ̀ bẹ́ẹ̀ bá wá dá a padà ẹ̀ nígbà bẹ́ẹ̀ ti padà control gbogbo ní tó bá ń jẹ́ wàhálà lórí títì náà. Wọ́n á wò pé bó bá jẹ́ báyìí lọ́dọ̀ àwọn onítàn tí wọ́n jókòó títàn wọ́n gbà wípé ìtàn òun ni solution fún gbogbo nǹkan gẹ́gẹ́ bí fíìlì wọn. Báwo ló ti gbọdọ̀ wá jẹ́ lọ́dọ̀ àwa tá a bá jókòó tọrọ ẹ̀sìn? A gbọdọ̀ mọ̀ yí pé tí jẹ́ ìtàn gbogbo nǹkan ló lè tún ṣe pàápàá jùlọ lábẹ́ tọ́lọ́wọ́n bá kọ kalẹ̀ sínú Al-Qur'ani rẹ̀. Tá a bá ń sọ̀tàn ẹni ìwo ló ga jù láyé ìtàn ẹni tó ga jù láyé iṣẹ́ rẹ̀ náà làfọ́ àwa ṣe wọn náà nìkan Nábì wa Muhammad. Ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wọn ń pè ní Michael Hart ó ṣèwé kan mathematician ni historian ni mathematician ni ó wá pè ní al-Khaliduna mi'a. Àwọn èèyàn 100 wo ni wọ́n lo ayé yìí tó já sí pé wọ́n ń bẹ láyé wọn ò sí láyé wà fi ká máa dákọ̀ wọn. Ẹni tá a sì ń wí kírísítẹ́nì ni ẹni àkọ́kọ́ tó wá gbé síwájú òun náà l'Ànábì wa Muhammad. Àwọn anákọ́ṣàwé rẹ̀ àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ìdánukò láyé níbi ìjókòó náà ìgbà kílẹ̀ tó fi sọ bẹ́ẹ̀ Ànábì wo ẹni tó já sí pé kò mọ́ka umíyù. Bẹ́ẹ̀ sì ni ìjẹ́ kírísítẹ́nì rẹ̀ nọ́mbà 3 ló fi Ànábì Ìsá sí alayhi salatu wassalam. Wọ́n wá rí gẹ́gẹ́ bí gbàtí ẹni pé sórí eléyìí pé ó ṣàbòsí bá pé ìdá rẹ̀ ó ní rárá ó ní kò rí bẹ́ẹ̀. Ó ní ẹ lọ wo gbogbo àwọn tẹ́yìn ń pè láṣáájú olóríire ni wọ́n lọ́dọ̀ tèmi náà olóríire ni Ànábì Ìsá olóríire ni aṣáájú ni. Ó ní àmọ́ ẹ wo environment tó ti dàgbà àwọn hukala àwọn hukama pọ̀ ń bẹ nínú àwọn Júù ibẹ̀ l'Ànábì Mùsá ti dàgbà nítorí wípé sàkọ́fà tí ń bọ̀ látàrí Ànábì Yusuf alayhi salatu wassalam òun làwọn Greek lọ fi dá ìlú kan lẹ̀ tá ń pè ní Athena. Ibẹ̀ lọ romantic ti kọ́kọ́ dàgbà láyé 100 ọdún 5 kọ́bla mẹ́jì Isa alayhi salatu wassalam ní Athena ti wà tọ́já sí wípé hukumu tí wọ́n ń lò ń bẹ̀ nípa mẹ́ntìkì sáfsátọ̀ ni ká mú òdodo ká fi irọ́ ká fi kún òdodo lójú òun ni wọ́n ń lò ń bẹ̀ nítorí pé ọ̀jọ̀gbọ́n ló pọ̀ nù wọn wọ́n ó jalè wọ́n sì máa claim pé àwọn right. ليس بإنسان ولكن ما لم يعن تاريخ في صدره ومن وعى أكبر ما قبله أضاف عمرا إلى عمره. Ó ní àmọ́ ewu Ànábì wa Muhammad gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ó ní tàfíràtù bí àwọn àtàgbègbè wọn lápá lára wọn. Ó ní àmọ́ Ànábì ẹni tó já sí bí Ọlọ́run bá gbé dìde fi Sahara dẹ́sàtì ní pápá láti gbé dìde. Àwárí àwọn ukọ̀láwù kan tí wọ́n dàgbà àwọn philosophers tí wọ́n dàgbà lágbègbè yẹn ó wá dìde ó wá kọ́ọ̀dà gbogbo ayé mithlu hadha al-insan law qada al-alama lanajala al-alamu bi mushkilati. ليس بإنسان ولا عاقل ما لم يعن تاريخ في صدره. Wọ́n ní irú eléyìí bó bá jẹ́ nípò òun ló ń jẹ́ president gbogbo ayé ọ̀là fóònù gbò wàhálà tá a bára wọn bẹ̀ yìí. Ó ní òun ló fi jásígbà Ànábì wa Muhammad iṣẹ́ tá a fà wá ṣe iṣẹ́ al-insanul kamil lórí ilẹ̀ ayé yìí iṣẹ́ rẹ̀ ni àfà wá ṣe òun Ànábì wa Muhammad. Iṣẹ́ náà bó ti wá dáa tó ó dàbí ìtẹ̀ láǹfààní àti gbọ́ àbí kí n wò ó àmọ́ gẹ́gẹ́ bí àwọn mọ̀tábà gbogbo àwọn mọ̀kọ́ tí wọ́n àfà àti ìtìmọ̀ gbọ́ tẹ́lẹ̀ mọ̀ yìí pé wọ́n apply àwọn nǹkan kan bẹ̀ nítorí pé bàbá Sheikh Adam ti sọ fún ẹnu sàkọ́fà tó dá àyà. Bàbá ní gbogbo àwọn ọ̀rọ̀ tafsir Quran ulumuddin gbogbo àwọn nàfáyà kan bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ gbọ̀n kú ń bẹ́ẹ̀ tá a bá gbọ̀n kú àbùkù àti wàhálà ní ọ̀padà máa jẹ́ mùsùlùmí lọ́la. Ìtàn Ànábì wa Muhammad ó ní ìdí ká jòkó tì ká sì wò ó dáadáa ẹni tí ó bá wá pìtàn tí ó sọ̀rọ̀ nípa ìtàn kìí sojú kan ló gbọ́dọ̀ ní igba ojú ló gbọ́dọ̀ ní.
ó gbọ́dọ̀ jẹ́ zu àfáàkín wasi'a fi iddati thaqafat. ọ̀làjú rẹ̀ gbọ́dọ̀ fẹ̀, ó gbọ́dọ̀ pọ̀ látara kíni ó jẹ́ onígbò ojúlé bẹ́ẹ̀ látara kíni béèyàn ò bá mọ tí jẹ́ áádà àti tàkọ̀ọ́lìdì àwọn Lárúbáwá bọ́ bá kó sínú tàn Nábì wa Muhammad àbítàn ẹnìkan gbọ́dọ̀ kó má jẹ́ sàn Lárúbáwá gan tó bá kó sí gbogbo tó bá fẹ́ sọ̀rọ̀ fẹ́ pàtàn àbí kó máa àṣà wọn àti ṣe wọn bá a bá máa àṣà àti ṣe wàhálà láàmú kò ń bẹ̀ ẹ jẹ́ mẹ́sàn-án méjì wá péré kí n dákẹ́. wọ́n nígbà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti lè mọ̀ pé irú iṣẹ́ tá a bá ṣe irú iṣẹ́ kan tó dáa tá gbọ́dọ̀ máa ṣe ni òun ni wọ́n máa fọ ntí jẹ́wájú òdì ní wa òun ni wọ́n máa fọ ọmọ kúrò níbi irọ́ táwọn ọ̀tá lẹ̀ mọ́. àdìsí kan bẹ tí wọ́n gbà wá mọ́lá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam látara ká lè mọ àṣà àti ṣe Lárúbáwá ká fi sóòpọ̀ mọ́ ní tá a fẹ́ sọ ká sì ní mímọ̀ nípa ọ̀rọ̀ àdìsí ká lè fi bá a yọ irọ́ kúrò níbi òdodo. wọ́n ní Sayyidina Ali karramallahu wajhahu ẹgbẹ́ bá ti bẹ̀ fóun ló fẹ́ Fatima wọ́n lọ wá fẹ́ tán wọ́n wá fẹ́ ìyàwó míì wọ́n fọ́ ọmọ kan Ànábì wa ti torí ẹ̀ gorí mímbà rẹ̀ Ànábì wa yíjú padà yìí àní bẹ́ẹ̀ fẹ́ ọmọ kèfèrí lọ́mọ ọ̀hún Ànábì lọ́wọ́ sọ ìwọ ní ẹ̀tọ́ ọ̀hún òṣìṣẹ́ tọ́ de wọ̀ àmọ́ ọmọ mùmí ní ò gbọ́dọ̀ pàdé pọ̀ pẹ̀lú ọmọ kèfèrí nígbà wàá gbéra léèrè ń bẹ̀ ni pé tó bá já sí pé lóòótọ́ làdíìsì yìí lórí bẹ́ẹ̀ tó tọ́ sẹ́ni tí wọ́n fẹ́ lé Fátímà òun ṣe kèfèrí lòun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì wà tó já sí pé wọ́n lè má Nábì ni sallallahu alaihi wasallam àbí àwọn ìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ látara ìmọ̀ àdís ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ láyé nípa àdís àmọ́ tó láti máa wá lẹ̀ nǹkan míì ìmọ̀ tó sì já sí pé lè dàgbàrú púpọ̀ àpèjúwe ẹlẹ́ẹ̀kejì tá a fi gbọ́dọ̀ mọ̀ nípa pé pàtàkì iṣẹ́ àti àṣà òun ni pé wọ́n là Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni ẹ má sọmọ ní surur ẹ má sọmọ ní falah ẹ má sọmọ ní rabah wọ́n wá ní kí ló dé orí bẹ́ẹ̀ Ànábì ní nígbà tẹ́ ẹ bá wá àyàn délé yóò máa jásí pé tàṣáwù mọ́ ọmọ wà ń bẹ̀ à ń bèrè surur wọ́n ní kò sí lé à ń bèrè falah wọ́n ní kò sí lé ìdùnnú ò sí lé oríire ò sí lé nítorí náà ẹ má sọmọ ní surur nbẹnu tíra àdìsí bẹ́ẹ̀ bàbá lọ wọ tíra tó sọ nípa ọmọ wàlí nbẹnbẹ bẹ́ẹ̀ ni Ànábì wí bẹ́ẹ̀ wọ́n ní Ànábì wí bẹ́ẹ̀ wọ́n ní Ànábì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn nǹkan kan la gbọ́dọ̀ lọ mọ̀ níbi tó rọ̀ mọ́rọ̀ àṣà afáwọn àgbà Ibn Daqiq wọ́n bi léèrè wípé kí ló dé tí Lárúbáwá máa fi sọmọ lórúkọ tí ò dáa nínú àṣà Lárúbáwá ni tó máa fẹ́ sọmọ lórúkọ bíi kí wọ́n sọ ní Hasad wọ́n sọ ní Saif wọ́n sọ ní Abbas gbogbo àwọn dàlámù háyà ogboru nǹkan bẹ́ẹ̀ ni múra gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ni Lárúbáwá máa sọ pàápàá jùlọ orúkọ àwọn ọmọkùnrin ọwọ́ adáhùn àmọ́ tó máa fẹ́ sọ àwọn ẹrú wọn orúkọ tó dáa ni wọ́n sọ wọn kódà bójá sí pé orúkọ tí ò dáa lòun náà ń jẹ́bọ̀ lọ́dọ̀ bàbẹ́ bó bá ti dọ́dọ̀ ẹni tó mú lérú yóò yí orúkọ rẹ̀ padà sí orúkọ tó dáa wọ́n ní kí lójú orí bẹ́ẹ̀ Ibn Daqiq sọ pé yóò rí bẹ́ẹ̀ ó ní abunawuna asmawu abuna'ina li a'dahina wa asmawu rabahibina lana orúkọ àwọn ọmọ wa tá ń sọ torí ọ̀tá là fi ń sọ àwọn ẹrú wa là ń sọ wọ́n lóko nítorí tiwa wọ́n níbo ló yí bẹ́ẹ̀ Lárúbáwá akínni wọn nínú tí wọ́n sì máa fi ń ṣe fáàrí òun náà ní pé ìdílé tí ò bá ní jagunjagun tí ò lólógun ìdílé wọn ò tí ì pé lórí kógun wá dé kógun bẹ́ẹ̀lẹ̀ kán máa sọ pé wọ́n lọ rẹ́ẹ̀tì àwọn jagunjagun nídìílé mi àkọ́dá ó dáa kó yẹ sí pé àwọn tí ó jẹ́ frontier kán wá ní àwọn olè bájà kán ní ẹ̀yìn ejò àjíkì jága àjága jíìgì ahẹ́n kó yẹ pé àwọn ní frontier ogun inú wọn máa dùn ní pé yóò máa wá dẹ́rù bọ̀tá orúkọ wọn abẹ́ kó máa dẹ́rù bọ̀tá igbó ọ̀fẹ́ lọ bá hasadu ọ̀fẹ́ lọ bá ìjà ọ̀fẹ́ lọ bá fahadu ọ̀fẹ́ lọ bá ìjà ọ̀fẹ́ lọ bá kọ̀lọ̀kọ̀lọ̀ jà wọ́n ní táwọn torí ẹ̀ sọ wọn lóko àmọ́ àwọn ẹrú wa ìdí tá a fi ń sọ wọn lórúkọ tí ó dáa torí pé àwọn ni wọ́n ń bá wa mójútó ọ̀rọ̀ bísínẹ́sì wa káwa sọmọ nígbà náà ní ìbànújẹ́ ẹni tó bá mójútó bísínẹ́sì yóò kó kàsáárà bá bísínẹ́sì wa ni wọ́n fi sọ àwọn ọmọ lórúkọ tó dáa nínú mọ fún mu tèmi pẹ̀lú àdìsí yẹn tó bá jásí wa náà Muhammadu sallallahu alaihi wasallam òun ni pé Ànábì ń sọ fún wa nípa àṣà Lárúbáwá tí ò dáa ẹ má kà sọ́sọ orúkọ àwọn ọmọ tó jẹ́ ẹrú tí ẹ ń pè wọn nìkan lẹ́yìn máa wá sọ ní orúkọ tó dáa
èyí tó bá wá já àwọn ọmọ yẹn máa sọ wọn lórúkọ tí ọ̀dà àwọn yẹn wá sọ pé ìgbà náà ní pé gbogbo ọ̀rọ̀ níbẹ̀ ànábì ló sọ ó dá ànábì yí àwọn orúkọ kan padà àwọn ẹni tó sì yí ó kọ wọn padà wọ́n gbà ànábì ní kẹ́nìkan ọmọ ẹ̀jẹ̀ Hasan mọ́ nǹkan tó le olóhùn òle ó ní ànàlá ọgá yìí rọ Ismail samani ìyàbí orúkọ tí bàbá mi sọ mí èmi ò lè yí padà o ànábì yí àwọn ọkọ̀ kan padà Abdulrahman afáwa àgbà Abu Huraira ànábì ló Abu Shamsi níjẹ ànábì ló yí padà sí Abdulrahman bẹ́ẹ̀ náà làwọn sàábé mi bẹ́ẹ̀ náà làwọn sàábé amẹ́lòmí ànábì yí orúkọ rẹ̀ padà olóhùn òní yẹ gẹ́gẹ́ bí ẹni tá a dákọ̀ yìí àwọn àmọ̀ ìpè ó kún tẹ̀kìrírí kìí ṣe ogun táwọn àfáàbì náà rèé lórí láàmú gbà á níta nàbì bá dákẹ́ tí ò sọ̀rọ̀ lórí ẹ̀ silent approval kìí ṣe ogun ẹ̀ láàmú gbà ó ní ṣùrùtù májẹ̀mú ẹ̀ ní pé tá nàbì bá ti bá wọn wí lórí nǹkan kan tẹ́lẹ̀ àbí àyà sọ̀kalẹ̀ tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ táwọn bá wá gbà bó bá dákẹ́ kò túmọ̀ sí pé àwọn àgbà yín wọlé ní kùmù tẹ̀kìrìrì ànábì sọ fún mi pé ní tẹ̀sí wọn ọ̀dà kódà bó bá dákẹ́ bí ọba sọ̀rọ̀ ẹni tá nàbì ní ó yó kọ rẹ̀ padà tó lóun ò lè yí padà kìí ṣe kó dùn má nàbì kìí ṣe pé ànábì gbà wọlé torí pé Al-Qur'ani ti wí fún wa pé bí sàlì ismu al-fusuq ba'da al-iman wọ́n ń gbọ́ ọjọ́ sí lọ orí pápá ti dóni ló fi wá jẹ́ sí pé bàbá ń sọ̀rọ̀ nípa ìtàn iṣẹ́ tá a fà ṣe wájú òdì nínú àwọn iṣẹ́ tá a fẹ́ tún ṣe pọ̀ nínú ọ̀rọ̀ tàn nínú ẹ̀sìn tàríkù ó sì ṣiṣẹ́ tó pọ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé wájú ìsàkọ́fí mo fẹ́ ká fi wò ó wájú ìsàkọ́fí àlè ṣìmáyí mo fẹ́ ká fi wò ó láàrin ìṣẹ́jú méjì tó kù òun ni pé orí ibi táfà tí wọ́n ń sọ̀rọ̀ yìí orí social media ni social media láyé tá a wá wà láyé lẹ́ni àwọn èèyàn ti abuse ẹ̀ kí ló bí social media in tó bí náà ni globalization ẹni tó kọ́ ní fikra globalization láyé gẹ́gẹ́ bí tàti wí òun náà ni Alexander the Great òun ló kọ́ ni olóhùn fẹ́ wà hádà ayé ó sì gbé rìsálà mẹ́ta dání lábẹ́ rẹ̀ àkọ́kọ́ gbogbo èdè táyé ń sọ kó jẹ́ kan náà olóhùn fẹ́ kó jẹ́ kan náà Alexander the Great ẹlẹ́ẹ̀kejì àwọn àṣà àti takọ̀ọ́lì ìlú pé pàṣà kan láàmú lò ní gbogbo ayé ẹlẹ́ẹ̀kẹta àwọn mọ̀láàtì kó já sí pé kọ́rẹ́ǹsì tá a máa ná owó kan náà láàmú ná ní gbogbo ayé Alexander ló kọ́kọ́ dìde lórí fikra globalization kó tó wá di pé àwọn òyìnbó á bẹ̀rẹ̀ sí ní tọ̀bákọ̀ rẹ̀ pé ọ̀nà wo láàfi wàhádà ayé tá a sọ gbogbo ayé tí ó wà gẹ́gẹ́ bíi fíléèjì kan nínú tí wọ́n wá lò òun náà lọ́rọ̀ handset nínú tí wọ́n lò òun ní ọ̀rọ̀ social media yìí wá nìyí gẹ́gẹ́ bí iṣẹ́ ibi táfà àti ṣiṣẹ́ yìí àǹfààní tẹ́mi fẹ́ sọ fún gbogbo wa ń bẹ̀ ni wípé àwa tá à ń kéwú ẹ̀sìn ẹ dákun ẹja bọ́ sórí social media ká máa tún àfikàrò àwọn èèyàn ṣe ń bẹ̀ abẹ́ni tí o bá lọ́rọ̀ ni tí o sọ takallam wasaddid mastata'ta fa innahu kalamuka hayyun wa sukutu jamadu fa in lam tajid qawlan sadida taquluhu fasumutuka min ghairi sadidi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé wọn kàn bọ́ sórí social media wọn kàn máa wí ikú yìí mọ́mọ́ bá làákàyè àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ sì ni ẹlòmíì wà tó bá ti gbọ́ kílípù rẹ lẹ́ẹ̀kan ó lè má rí mi ìgbọ́mọláyé kì í ṣàbúrú ni fún ọkọ̀ tilẹ̀kùn mọ́rí kí wọn náà lè ṣe practice wákàtí mẹ́ta kó o tó lọ sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta lórí social media nítorí pé àṣìwí o tó àṣìgbọ́ bí wọ́n bá ti wí o lè ṣe correction ara rẹ̀ ńjọ́ kejì àmẹ́lòmíì tó ti gbọ́tà náà ó súnmọ́ kó má bàa padà wá rí ìta àkọ́kọ́ tó ṣeun ó súnmọ́ kó má padà wá rí gbọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ̀já gbọ́dọ̀ tóbi náà kan náà ẹ̀já gbọ́dọ̀ tóbi àbọ̀ òní tẹ fóòtù أقول الإنسان قل وبال فإن القصر والمد من يفت بالأوساط ما يستثني البهاء أفوى شيء ما تفوت جزاكم الله خير الجزاء قلت في أفوى المحاضر قلنا أفوى محمد قل محمد أبو موسى nígbà tí wọ́n ní wọ́n ní هو الإنسان القادر على التحضير والإقناع بواسطة آدابه gbogbo wa ẹgbẹ́ wa lọ
sínú bàlágà ẹgbẹ́ lọ sínú mọ́tìkì ẹgbẹ́ lọ sínú ádà àti ẹgbẹ́ lọ sínú paris ọjà sáàkùn ọ̀nà ọ̀sán ìjẹsà ibi tí a ti fún múlùmọ̀ ẹ̀rọ náà ọlọ́mọdé ògbèrè láíláí ọlọ́dún Muhammad ọlọ́dún ṣe fi ṣe fáàrí fún wọn gáàsì ọlọ́wọ̀ òdìjà ìgbọ́ láíláí ní mo ṣàlùkù ní wọn kúrò gbọdọ̀ yàrá àwọn ọmọ àwọn ọmọ tí a gbé dáadáa àbí àsìkò ti lọ púpọ̀ torí àwọn tí wọ́n kọ̀dà sílé á máa lọ sínú ètò tó kàn lẹ́yìn wọ́n yẹ sọ̀rọ̀ yìí àwọn afáàbẹ̀lẹ̀ àwọn adé àwọn ọ̀dàbà tó fẹ́ ṣe kíni tó fẹ́ fi ní mọ́ṣà àǹfààní fún wa amúnátọ́nà òṣìṣẹ́ wa àṣẹ àpòwáṣí àpòlábí káwọn náà tó ṣe kíni wọ́n ṣe bàálé tó táwọn òṣìṣẹ́ wa sọ Kwani kashe ina atalinaga fara Muhammadu Lukman atafutu بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لك ولها من الشارع وأنت الحمد لله الذي لم يزل عليا ولم يزل في علاه ثنيا إذا عملته وجدته مليا وإن عأدته وجدته وفيا قطرة من بحر جوده تملأ الأرض ريا ونصرة بعين رحمته تصير الكافر وليا الجنة لمن أطاعه ولو عبدا حبشيا والنار لمن عصاه ولو شريفا قرشيا قال الله تعالى في كتابه قولا بهيا تلك الجنة التي نورث من عباده من كان تقيا أجاكي وباك صلى الله عليه وسلم 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 الله ni ó yẹ kí àkọ́kọ́ gbé tóbi àmọ́ gẹ́gẹ́ bí ìjókòó tí a jókòó tí ó ń jẹ́ ọpẹ́ lórí Ànábì wa Muhammad náà ni látara eléyìí àti àsàlátù tí àwọn àlùfáà wa tí wọ́n ti ṣe fún Ànábì wa Muhammad àbíyàn náà kí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlọ́mọdé bá sàlékún kẹ́ wọn bàbá Sheikh Adam débi tó dé ọlọ́mọdé bá foríjì wọn àdúgbò àwọn òkú tí a ní lọ́dọ̀ Ọlọ́run mo wá kí ìjókòó nítorí àsìkò torí pé tí a bá wojú aago gẹ́gẹ́ bí tí àwọn bàbá wa fẹ́ kò fẹ́ dá wa lágara tábà sì ti dọ́dọ̀ àwọn bàbá wa àwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ó pọ̀ tá a máa kọ́ látara gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wà ń kalẹ̀ àmọ́ gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ìjókòó látara oríire tí à ń ṣe lénìí táwa náà wá nípìn bẹ́ẹ̀ àti gbogbo wọn látọ̀rọ̀ bá Shaman Sama'atu Sheikh Qamaruddin ọlọ́run mẹ́sàn járe yín pẹ́ ọwọ́ Sheikh Suleiman Salman ọlọ́run járe yín pẹ́ àtàwà Tẹ̀fútù ọlọ́run járe yín pẹ́ ọwọ́ Sheikh Nuruddin ọwọ́ Sheikh Sahak àtàfàwà Qamaruddin ọlọ́run járe yín pẹ́ mo wá fi ìkàlẹ̀ bàbá wa gbà tó sọ wípé gbogbo ìgbà náà ni a máa tọrọ àdúrà tọ́lọ̀ ń jẹ́ kí a rí ẹ̀mí wọn kó gùn pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà ara ẹ dákun gbólóhùn tí máa ń wí ẹ bá mi wí nítorí àsìkò náà ni pé ìlàlẹ́ òun láyà fáńlá ìlàlẹ́ òun láyà fáńlá ìlàlẹ́ òun láyà fáńlá ìlàlẹ́ òun láyà fáńlá. lápapọ̀ gbogbo wa yẹ ká ṣe Suratu Quraysh fún bàbá wa alẹ́kùn ẹ̀mí gbọ́n aláfẹ́ ọmọtẹ̀bá ṣe fún wa bismillahir rahmanir rahim lè ní ìlàfi Quraysh ìlàfi imrọ́kẹ́lẹ́fẹ́ ṣìdá ìwọ̀sọ̀ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف lẹ́yìn ìgbà tí a kí gbogbo àwọn bàbá wa níjókòó a kí gbogbo ẹ̀yin àlùfáà wa náà tí ẹ wà ń kalẹ̀ àlùfáà wa Dr. Abigani Musa láti Morocco ọlọ́run mọ́sá ìjáre yín pẹ́ afáwà Abdulrazaki Salafi ọlọ́run mọ́sá ìsàlẹ̀kùn àlùbáríkà wọ́n kí àlùfáà gbà tí àtòrí tí wọ́n táwa náà wá sí sábàbí oríire ní àyín àlùfáà Sheikh Adam Alfanla adamallahu khayata ọlọ́run mọ́sá ìjáre wọn pẹ́ nínú àṣà bàbá gbogbo bí tí àwọn ọmọ wọn bá ti wà báyìí wọn bá máa ń fẹ́ pé kásá máa sọ̀rọ̀ gbogbo ìgbà ní kódà tí bàbá wà ní lẹ́kṣọ̀ kan tó bá ti rí àwọn ọmọ wọn báyìí wọ́n ní pé wọ́n kọ́kọ́ sí wá síná wọ́n fi ń kọ́ wa náà ní ó náà lè yí tèmi náà fẹ́ ṣe yìí torí tí àfọ́ wa Lukmanu sọ ó
ó dàbí òwe lárúbáwá kan ní tí wọ́n ní kọ́tà àdìjọ ayíza àwọn kọ́tà àdìjẹ ayíza tó kọ́ ìlà kólẹ̀ àti ibẹ̀. àlùfáà Lukman ti yanjú gbogbo ọ̀rọ̀ àmọ́ nítorí ká báwo fẹ́ ká wà ń kálẹ̀ ká má wí kankan ó ní wọn máa tí mo fẹ́ wí. ṣé rí àlùfáà wa Sheikh Adam Al-Falla àlékún ẹ̀mí gbọ́ ọlọ́run bá yà bá ṣe fún wọn. àwa tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ dákun torí ọlọ́run wọ́n kọ́ fẹ́ fi eléyìí ṣe tẹ̀m̀bì fún wa àti pé àwa náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ó mẹ́nu wa tá a ti níyàwó ó sì mẹ́nu wa tá à ń palẹ̀ mọ́ ìyàwó àmọ́ àwọn ètò kan wà tá a máa ń ṣe tí ó sábà kọ́mọ̀ lọ́dọ̀ àwa bọ́ìsì a máa ń fọkàn sí gẹ́gẹ́ bí western culture western education àwọn àtàkọ́fọ́tò gẹ̀rbíyà tá a máa ń ròyìn pé a máa ń ní àwọn àdá inú àwọn àdé ìpè boyfriend àti girlfriend ọ̀pọ̀lọpọ̀ kà á sí gan ó pàtàkì ẹ̀ gan kò sí nínú Islam ó wà nínú Al-Qur'an bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sọ pé ó gbọ́dọ̀ ní boyfriend ó dẹ̀ gbọ́dọ̀ ní kíni o girlfriend. ṣé rí àwọn bàbá wa mo fẹ́ sàmì kan fún yín torí pé bá a ṣe wà yìí àwọn àṣẹ tí ń bẹ lára wa ó níbi tí àwọn àṣẹ náà tó gbọ́dọ̀ lọ tí ò bá lọ síbi tó dáa yóò padà já sí nǹkan míì wọn làbá kan sọ pé fáfàsímọ́ní yaka mọ́sítàtà àtàfà ìnáwó mọ́ olè hayati tùrọ́kù fẹ́lẹ́ àràhàmì mi ìfẹ́ kó jìnnà jù ní ẹwọ́n tí Ọlọ́run gbé jáde lára bàbá wa bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà rí bẹ́ẹ̀ náà làwọn tó ń wà lẹ́yìn àlùfáà wa Sheikh Adam bẹ́ẹ̀ náà ni wọ́n rí ọlọ́mọta bá tún ṣàlékún dáadáa fún wọn. àmọ́ gẹ́gẹ́ bí tí àlùfáà wa Tẹ̀fútù sọ nípa síra tí àlùfáà wa tí wọ́n fi bá dá wa lẹ́kọ̀ọ́ nínú at-tawassul al-ijtima'i èmi náà kẹfẹ́ mi ò fẹ́ lọ síbi táwọn àlùfáà wa Lukman lọ àmọ́ àwọn kẹ́kẹ́ wà tí ó ti wà nínú tí wọ́n máa ń kọ́ wa nílé kéwú tó sì ní bí wọ́n ṣe máa ń tú àmọ́ látara àǹfààní tí àlùfáà wa Ádámù ṣe fún wa lẹ́yìn tó ṣe pé ẹni tí ò bá ní al-itila'ul wasi' tí ò stọ́dì dáadáa lọ́mọ kéwú àbí láàfáà ìtumọ̀ tí ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ náà ni ó máa tú àlùfáà wa Ádámù ṣàlàyé àdìsí kan fún wa tó ṣe pé ẹni tí ò ní ìtìláhùn ó dà mọ́ ya àfà àgbà àfà mi tí ó bá tú bí ó ṣe gbọ́ láti ilẹ̀ yẹn náà ni ó ṣe kí ni ó máa tú àmọ́ ìgbà tí àfà wa Ádámù tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa àdìsí náà ni àdìsí tí Tẹ̀mímù Dàrí tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ tí ànábì tí wọ́n sọ fún wa nípa ntí ànábì sọ fún wa pé ad-dinu nasiha ọwọ́ sọ pé kulna liman àwọn sọ̀hábà wa ń béèrè lọ́wọ́ ànábì àwọn wo ni ad-dinu jẹ́ nasiha fún ànábì wa ní lillahi wa li rasulihi wal kitabihi wa li a'immatil muslimina wa ammatihim ẹsọ pé sallallahu alayhi wa sallam ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ ní ad-dinu nasiha aslan tí wọ́n bá fẹ́ tó àdìsí náà fún wa nígbà tá a wà ní ìdàdíyà wọ́n ní pé ad-dinu ẹ̀sìn o an-nasiha ìkìlọ̀ ló jẹ́ ìtumọ̀ rẹ̀ nù tó máa ń tó fún wa táwọn ọgbẹ́ ad-dinu nasiha ìkìlọ̀ ló jẹ́ njẹ́ òwà bẹ́ẹ̀ ga máa nà nasiha yẹn rú pé ká tún ní ìtumọ̀ Yorùbá ní ìkìlọ̀ torí wọ́n jẹ́ òyà pé tí wọ́n pè ní nasiha pọ̀ gan nínú lóga Arabiya àmọ́ nasiha lédè Yorùbá tá a bá sọ pé ìkìlọ̀ ni tá a bá wá débi kulna liman yóò fẹ́ da mánà ìkìlọ̀ tí Yorùbá yẹn wí pé ẹ̀sìn ó ìkìlọ̀ ló jẹ́ lè láì fún Ọlọ́run ẹ dákun ṣé a máa kìlọ̀ fọ́lọ́ ni ṣé a ṣe wá sí fọ́lọ́ ni ṣé a ṣe wá sí fọ́lọ́ bí ni sẹ́yìn náà ti rí nǹkan kí wọ́n á ní ìtumọ̀ rẹ̀ léyìí tó yanjú nínú àwọn ìtumọ̀ sẹ́rí ànàsíhà yẹn náà wà nínú mánà ìkìlọ̀ yẹn náà wà nínú mánà nàsíhà o àmọ́ ìgbà táwọn àbọ̀ wa fẹ́ ṣàlàyé fún wa wọ́n jọ wáyé pé ad-dinu nàsíhà ẹ̀sìn ìṣe mímọ́ òní ẹ̀sìn ẹ sọ pé sallallahu alaihi wasallam ìtú wọn pè lẹ́sìn an-nasiha ìṣe mímọ́ ni qulna liman àwọn sọ pé àtàlà fẹ́ ṣe mímọ́ fún Ànábì wa ní lillah a ṣe mímọ́ fún lọ torí pé n tó gbé òpó ẹ̀sìn ro al-ikhlasu lillahi wal mutaba'atu lir-rasul tó bá ṣe mímọ́ fún Ọlọ́run ó sì tẹ̀lé tànábì ẹni tó ṣe mímọ́ fún Ọlọ́run ó ní iṣẹ́ bọ́
ẹni tó ṣe mímọ́ fọ́lọ́run kò ní pọ̀fọ̀ torí ó ṣe mímọ́ fọ́lọ́run nu torí pé kàmẹ́líyà la ilaha illallah muhammadu rasulullah tó wá pé la ilaha illallah tó o bá tún ṣe nǹkan mi àbò ń forí balẹ̀ fún nǹkan mi dínú rẹ ò jẹ́ nasiha lillahi nù ó kàn ń kírun lásán ni ó ṣe ní mímọ́ fún ọlọ́run bẹ́ẹ̀ náà ni ó ṣe ní mímọ́ fún ànábì tó o bá ti tẹ̀lé ní tànábì wí bẹ́ẹ̀ náà ni àyímẹ́tìl mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú islam tí wọ́n ṣe dáadáa ó gbọ́dọ̀ ṣe mímọ́ pẹ̀lú wọn wà á mẹ́tìhìm àti gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tẹ́jọ́ jẹ́ mùsùlùmí rárá ó sì dáadáa pẹ̀lú wọn ó sì dáadáa pẹ̀lú tírà ọlọ́run ẹ sọ pé sallallahu alaihi wasallam tábà wo irú àwọn nǹkan báyìí èyí náà rí i pé àwọn àǹfààní tó pọ̀ ó ń bẹ nínú tí wọ́n ń ṣe fún wa tábà dé social media àlàfo àwọn aṣọ lẹ́ẹ̀kan bá a ṣe rí nǹkan positive náà la máa rí negative àmọ́ nínú àwọn nàwáhí àwọn tó jẹ́ positive tó yanjú gan ona ni tí àwọn àlùfáà wa Adam tí wọ́n ṣe fún wa ìta máa sọ̀rọ̀ náà ni ọlọ́mọsá ìbá sálẹ̀ fún ẹ̀mẹ́gbọ́n aláfẹ́ra fún wa inna a'tainaka bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar wa salli li rabbika wanhar inna shani'aka subhana rabbika rabbil izzati amma yasifun wáyé kí خير الكلام ما أفاد المستثمر خير الكلام ما أفاد المستثمر فهو الشيخ أبو الواسع العلاوي وده على الكوب والكل على الله بسم الله شكري أخذته بسيط أخذته قول ولا بلاد البلد على بسم الله أعطيناك بسم الله الرحمن الرحيم إلى أعطيناك الكوثر فصل ربك وانهار إن شانئك هو الأبتر نعم فالفن لا ترجع وبل ولا سيسي ولا فرقا wọ́n tó kí wọ́n tóbi wọ́n ní ìṣẹ́yà fàákì náà èmi náà tó mọ̀ ní gbogbo ẹ̀ èmi náà ní ṣe sí tèmi èmi náà ní ṣe wáá sí gbogbo nǹkan náà tó máa ṣe wọ́n ní tí wọ́n bá pàdé bàbá búrú onímọ̀ Yorùbá tó dáa àwọn tó kún wọn láyé ni wọ́n ní ẹ̀rọ tí mo bí tí mo tọ́ èyí náà wá wọn lójú mi olófà bá àfa àdúgbò tó fi sọ̀rọ̀ amẹ́nìsì àwọn lọ sí ọ̀dọ̀ ọdúnlọ́sọ̀rọ̀ Abdulsalam wọ́n ṣàdúrà ṣókí fún gbogbo wa ìyá bàtà gbogbo àfáàdọ́ Islam kọlọ̀mẹ́dà ní ọgbẹ́ ọmọ ẹ̀dá wọn jẹ́ kí á gbé ọlọ́tọ̀bí ẹjẹ́ kí á kú gbé ọlọ́tọ̀bí lẹ́ẹ̀kẹ́ sí ṣé owó ní kò wáyé ẹjẹ́ á gbé ọlọ́tọ̀bí àti ọlọ́tọ̀ atọrọ ìfẹ́ àti ìjẹ fún àdẹ̀wò Muhammad lára àsàlátù ọlọ́dún ọkùnrin sábà fi ṣe àlékún ẹ̀mí nínú àti àlàáfíà fún àwọn ọmọdé olùmọ̀tà ṣẹ́kùnrin lọ́la àtọ́lá lórí àlàáfíà tó ti dé ọlọ́dún àkọ́ máa yóò padà sẹ́yìn náà ọlọ́dún àkọ́wọ́lá ọlọ́dún wọ́tà ilẹ̀ àbúrò àṣẹyà látà àwọn ọlọ́dún ọlọ́kùnrin ní àríwá wọ́n aṣàlẹ́kùn kí wọ́n àti àlàáfíà fún ní ẹnu gbogbo àwọn afáwọn ní ìdára àti gbogbo ẹ̀yin afáwọn tí ẹ wá bá wa jókòó lórí barnamiji tí a ṣe yìí látòrí àwọn afáwọn Lukmanu Tefutu àti yín púpọ̀ ọlọ́dàkùn sábà ṣàlékún dáadáa yín àwa Maulana Sheikh Ilawi àti yín púpọ̀ ọlọ́mọ sábà ṣàlékún dáadáa yín àwa Maulana Sheikh Kamaruddin ọlọ́dàkùn sábà ṣàlékún dáadáa fún yín àwa Maulana Sheikh Suleiman Al-Mudir ọlọ́dàkùn sábà ṣàlékún dáadáa fún yín ọlọ́kùn jẹ́ kí a rí yín pẹ́ la ilaha illallah gbogbo àwa tí a wá náà lọ́kùnrin àti lóbìnrin àtàwọn àyàwó tí wọ́n bẹ lórí ìjòkó ọlọ́mọsá ṣe àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa àǹfààní tí àwọn afá wa Sheikh Adam tí wọ́n ṣe fún wa tí wọ́n fi ṣe síra Ànábì wa Muhammad ó fi kọ́ wa yí pé ní gbogbo àwa tí a jẹ́ ọmọ kéwú kí a gbìyànjú kí a lọ wá gbogbo àwọn ìtàn yìí gbogbo àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa lórí social media yìí kí gbogbo wa kí a lọ wá ká fi lè mọ bó ni Ànábì ti lo ìgbésí ayé ẹ̀ yàtọ̀ sí bí a ti kà nínú tírà tí àwọn àfáà tí wọ́n kọ́ wa bákan náà ní tí ó tún jẹ́ àǹfààní fún wa òun náà ní pé ní gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó mọ̀ tà Ànábì tó pé wọ́n kàn ń pa ìtàn lóríṣiríṣi ẹlòmíín pa bó ṣe wù ú nígbà tá a ti gbọ́ níbi tó yẹ ká ti gbọ́ ìsọ́ọ̀sì ibi tó yẹ ká ti gbọ́ òun náà láti gbọ́ yìí yóò jẹ́ kí ó yé wa ọlọ́run dákun sáà wọlé Ànábì wa Muhammad àwọn alfa wa Sheikh Adam alfa ńlá Abdulmajid ọlọ́run kò jẹ́ ká rí yín pẹ́ la ilaha illallah gbogbo àǹfààní tí ẹ̀ ń ṣe fún ayé ọlọ́run dákun má jẹ́ kí ó tán bẹ́ẹ̀
má jẹ́ kí ó tán bẹ́ẹ̀ má jẹ́ kí ó tán bẹ́ẹ̀ jẹ́ kí ó máa pọ̀ sí wala la ilaha illallah wala nabi muhammad wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله قل هو الله أبا مولانا الشيخ آدم bàbá wa ẹlẹ́hà bàbá musa jìrìjìs bàbá wa shehu hasan àti gbogbo àwọn tí bàbá wa fáwọn láṣà àǹfààní lára wọn tí wọ́n ti lọ ọlọ́dàkùn sábà wa kẹ́ gbogbo wọn àwọn ìyàwó anúlé mọ́sàbà wa kẹ́ wọn àwọn ìyàwó tí wọ́n kú ọlọ́dàkùn sábà wa tọ́jú yín mọ́sàbà wa dóòtì yín mọ́sàbà wa ṣàlékún ẹ̀mí gbàtà láfíà ara bisimilah kul huwa allah bisimilah ilẹ̀ ilafi bisimilah arrahman arrahim kul huwa allah ahad allah samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ما شاء الله فتحيا بالتجويل لعمر الشرك الفلا بجاه الدين فالجيل بما نزلت تنزيلا أكبر مولانا الشيخ الفهم البديل إله لكن شركة يقول توصل الدنيا إليه لا البيت ولاني ọlọ́run àfẹ́họ́ àti tó jẹ́ ọlọ́run àti bẹ̀rẹ̀ ọlọ́run àpapọ̀ àwọn afẹ́ ọláìláì ọlọ́run Muhammad ọlọ́run sallallahu alaihi wasallam lẹ́sìn àmọ́ sallallahu ọlọ́run àṣírídà olùkàlẹ̀ àpẹẹrẹ ẹlẹ́ha tí wọ́n gbé ọ̀rọ̀ fún wa tí láti ṣe ọ̀rọ̀ pípẹ́ àti àgbọ́ àgbẹ̀yìn fún gbogbo àwọn tí a wá jẹ́nà ìdarí ọ̀pẹ́. Aláwọ̀ aláìkọ̀ àrùfàlà ìmàlẹ̀ ìtàkọ̀ ní kó àṣírí gbogbo ní tú alábíà ti wà dúpẹ́. Ọba tó tọ́jú àyùbá àdàkùn bá wà tọ́jú bàbá wa. Èyí tí a ti bàpá àjọ ọmọ wíhun náà láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tó náà ni ẹ̀tún jẹ́ àjọ wí láì nígbà àsìkò rárá gẹ́gẹ́ bí àwọn tí wọ́n pọ́n Ọlọ́run lé lára wa tí wọ́n pàdé Muhammad lé bí wọ́n wá dá wa lóhùn fájì àtàlà pè wọ́n àwọn kìí ṣe ìpè aburú ìpè ìdùnnú ni ìwà gbọdọ̀ ká padùkọ̀ sọ pé a'udhu billahi minash shaitanir rajim أعوذ بالله من الشيطان الرجيم bismillahir rahmanir rahim بسم الله الرحمن الرحيم la ilaha illallah لا إله إلا الله muhammadun rasulullah sallallahu alaihi wasallam محمد رسول الله صلى الله عليه وسلم astaghfirullah أستغفر الله subhanallah سبحان الله walhamdulillah والحمد لله la ilaha illallah ولا إله إلا الله allahu akbar الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى العلم ومنتهى العلم ومبلغ الرضا ومبلغ صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين tí ó jẹ́ sọ̀rọ̀ náà ni pé ìfọ́pọ̀
ọpẹ́ hàn fún Ọlọ́run tó lọ pẹ́ òun náà ní ó jẹ́ kí èèyàn fi sọ gbólóhùn kan òun náà ni pé lẹ́yìn ìgbà tí a ti kí Ọlọ́run tá kí ànábì akí bàbá wa Mọ̀lánà Sheikh Adam ọba sọ̀rọ̀ náà láti pé ó wá mú ládà rẹ̀ lọ bá bàbá Sheikh Adam èyí tí mo wí òun ó kéré èyí tó wà lábẹ́ rẹ̀ ó tóbi jù bẹ́ẹ̀ lọ obìnrin ló ń bí ni ó bí ọkùnrin Mọ̀lánà Sheikh Adam sọ bẹ́ẹ̀ àfá ń bẹ ní Agége ń bí àfá Adam lọ́lẹ̀wé ń bẹ nóòrù àfá àbùkọ́rì sọ́lágbẹ̀rú kàdé ìjọ pẹ̀pẹ̀ ẹwọ́n lè yóò tún ní jòkútẹ̀ yìí máa ẹjọ́ wọ́n ká lọ ẹjọ́ wọ́n bẹ́kọ̀ débì kan yára ọ̀ àtòun àtàtí ẹ̀ lájàfà fàájí alóbọ̀wàkẹ́ àfá sọ́lágbẹ̀rú ọlọ́mbà sán lẹ́sàn ẹlẹ́kẹta òun ni ìyá tó bí àfà Adam náà ìyá rẹ̀ àgbà ọlọ́run alájà Khadija ọlọ́mbà wa kẹ́ ìyá tó wá jẹ́ màmá tó bí gan padà sọ́dọ̀ ọlọ́run wọ́n jẹ́ ìyàwó tèmi wọ́n jẹ́ ìyá wọn ogun wọn náà ọlọ́mbà wa kẹ́ wọn ẹlẹ́kẹrin òun lẹ́yìn ọmọ ìyá wa ní Islam tẹ́ ń gbọ́ tẹ́ àti àfádà mú wí ní tí ń jẹ́ lómí ọgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítorí pé ń jẹ́ Adam ẹ̀rọ̀mí nítorí sí Adam gbọ́ wà sí rẹ̀ nítorí pé àbáṣọ lágbẹ̀rúkọ kí ẹ̀rọ̀mí tí gbogbo yín pátápátá gbà àtẹni tí ń gbọ́ tí òun mẹ́rẹ̀ẹ̀rin tàkàyè tí ń gbọ́ ń bọ̀ pé àárín kankan mú ń bẹ̀ tí ò bínú tí ò kanra akíyẹ̀yìn náà gbogbo yín lákí ẹlẹ́kẹfà wọ́n wá lẹ́yìn bàbá táà jẹ́ sùn táà jẹ́ owó nígbàtá ti kí Mọ̀lánà Sheikh Adam àti kí gbogbo olè pátá kátólì mọ̀dúró lọ́rkẹ́sì ìkàrí gbogbo fámílì kí gbogbo àfáà Darul Kitab ọ̀sùn wọ́n ti kí gbogbo mustami'un al-kiram ní Lárúbáwá níbi kíbi ni àti kí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wọ́n ti kí màmá tó bí àti kí gbogbo ẹbí nù láti ti kí gbogbo àwọn afá tọ́lọ̀ fi kẹwàá tẹ́ ń tọ́jú àwọn ọ̀ráyè tí ọmọ ìlànà manhaju Sheikh Adam lálò gbogbo ọmọ ọlọ́mọ ní Sheikh Adam tí wọ́n ìlànà wọn náà ni gbogbo àwọn afá àtàgbédọ̀ wọn lò tààrà ìjòkó káàsà tágbéjẹ́ ń kọ́ màmí ní ẹ̀ndà akọ́ ní kíníkà àmọ́ Ọlọ́run wá ń ṣe gẹ́gẹ́ bó ti ṣe fún Mọ̀lánà Sheikh Adam ṣe màmá sọmọ tí ẹ̀ká bá rò pé àlàsì kí ní kan ń tọ̀ ń kàn kí lè yẹn lè dá sí inú ayé kọ́dà àti bí àti rí kò sí tí yẹn lè dá sí Ọlọ́run gbá burú kalẹ̀ ó wá yan Sítánì síbẹ̀ ó gbó orí kalẹ̀ ó wá yan àwọn ànábì síbẹ̀ ẹni Ọlọ́run bá yàn níṣẹ́ rí bó ti yàn yín lálẹ́ yìí Ọlọ́run náà yàn yín o prógámù yà àrú látànà ọ̀dọ̀ afá lọ́run la bá lọ àmọ́ nítorí iṣẹ́ ta nínú ọgbà lọ́la mọ́jà tó dàmú lọ kọ́ bá dí nínú àmọ́ bọ̀ wá bí àwa kíṣẹ́ yẹn olólùfẹ́ Ọlọ́run olólùfẹ́ ànábì látòrí chairman wa Sheikh Kamaruddin àjọ gbẹ́dọ̀ alájá Hassan ní bàbá sí Hassan ní gbogbo tí sì ń lọ pátá kò sí kátà fọ́ ọmọ ọmọ sí
ọlọ́run sábà kẹ́wọ̀n lánà sí wáṣẹ ọlọ́wà kọ̀ọ̀mọ́ ọlọ́run bá dúpẹ́ fún tí ó dùn máa ní kọ́lọ́run fi dúpẹ́ fún wọn lánà sí Suleiman ọlọ́run sọ ilẹ̀ sàn ọlọ́run dúpẹ́ fún wọn lánà sí Abdulwasi ọlọ́run ní padà lẹ́yìn tó tẹ́fẹ́ ọlọ́run sí wọn lánà sí Lukman Kafutu sẹ́rí pé nǹkan ń bẹ lára àfá wèrè kọ́ ìmọ̀ ń bẹ ìmọ̀lẹ̀ ń bẹ lórí tí yíyà káàkiri àsìkò ní ọgbà tó nǹkan ní wọ́n tó wá gbá kálàmù ń bẹ náà lọ́wọ́ sàlékún lọ́wọ́ sàlékún lọ́wọ́ sàlékún àfá wa ní òdì àfá ìsáhà àfá àṣìmáyé kọ́ àfá òdì òfìkárí gbogbo ẹ̀yà àfá àtẹwà bí pátá ọlọ́wọ́ dúpẹ́ fún mi ọlọ́wọ́ dúpẹ́ fún mi gbogbo ẹ̀ tí ń gbọ́ wa gbogbo ẹ̀ tí ń wò wá láti lè ṣe tẹlifíṣàn ti Agége bí ìyá ITV wà bí àti Global FM lágége bí kìí ṣe ti àfá Jamal àtàwọn yòókù ẹ̀ ọlọ́wọ́n dúpẹ́ fún mi gbogbo ẹ̀ ikhwa fillah tájọ́ mọ̀ kí ó látòrí Ajá Abdulsalam àti alájí wa Bẹ́ńtà Abdulrazak ẹ̀kárí gbogbo ẹ̀kọ́ pátá àti fọ̀tó wa bùkátà ọlọ́wọ́ bí ẹ̀ o onígbọ̀ ojúlé òun ni ó sàsí kiri láàfi dìde tábà sí alábàánáta àbá àbẹ̀gẹ́rì dókítà ọlọ́wọ́ jọ sẹ́bẹ̀ àti ìgbẹ̀ ìtẹ́ wà lẹ́nu dókítọ́rẹ́tì náà jọ bọ́ sí. ìlàfẹ́ dákọ̀ lọ́pọ̀ kan wọ́n fẹ́ kán mọ́ sí ọ̀rọ̀ tí àfá Adam ṣe ní ṣókí mo fẹ́ dá wa padà síbi ìtàn náà bàtà ń bẹ ní kíláàsì mo lánàá sí Abdulbaki Shuaib kí n lè gbọ́ gbogbo ẹ̀tàn ẹ wá lọ ìtọ́ nǹkan márùn-ún tó ní a máa sọ nù tàn wọ́n ní ìgbàkígbà tí a bá fẹ́ pìtàn ká sọ nǹkan márùn-ún àkọ́kọ́ ń bẹ gbogbo ìtàn gbọ́dọ̀ ní ọ̀kadà kí ni mo pè é àlẹ́ ọ̀kadà tù problem gbàtà ń pìtàn lọ yóò ní ọkúdà pé á bóò ní ẹni yìí fẹ́ sọ́fù pọ́blẹ́mù yìí ọwà ló fà nábì àbí òsì fà nábì gbogbo àwọn ọkúdà pọ̀ ẹlẹ́ẹ̀kejì táwà ní hálù ọkúdà táàmà sí solúsàn hálù ní nàmbà 2 táà bá rí pọ́blẹ́mù kan ní ọ̀tàn àwà ọgbẹ́ bóò ní ẹni yìí fẹ́ sọ́fù pọ́blẹ́mù níbo ni àwọn pọ́blẹ́mù mélòó ló wà nù Hayatu Rasul àwọn hálù ọlọ́run wá sí fún hálù tó wá látọ̀dọ̀ ọ̀tọ́lọ́ hálù tó wá látọ̀dọ̀ àwọn sàhábà hálù tó wá látọ̀dọ̀ ànábì fún rẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhubka ọbúkà ni pé ọ̀rọ̀ tí ó jẹ́ àlésì kó lè dùn fi máa wọnú tàn tí àfá Kàfútù tọ́ka sí pé ìtàn kọ̀ọ̀kan lákèsí ò ọlákèsí jẹ́ gbọ́dọ̀ sí ẹ̀ tí ẹ gbọ́dọ̀ sí síbẹ̀ lórí abẹ́ẹ̀kọ́ ṣé kò kúrò ṣé òdodo ní àbírọ́ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin alfukaha a gbọ́dọ̀ ka ìtàn látòkè délẹ̀ kọ́ jẹ́ pé kún náà ní gbogbo ẹ̀ ẹkún a gbọ́dọ̀ rẹ́rìn kan ìyẹn ni wọ́n bá ń ṣe fíìmù lọ wọ́n wá pé àwọn sàlísàlí wọ́n á fẹ́ àwọn sàlísàlí bọ̀ kí gbogbo fíìmù máa jẹ́ ẹkún látòkè délẹ̀ a lè rí láìfọ́ ẹnìkan nù tàn láyé ajẹ́ pé gbogbo tó fi lọ ayé ẹkún ní látòkèdélẹ̀ inna ma'al usri ọlọ́run wínà ẹkún lè pọ̀ ju ẹ̀rín lè pọ̀ ju àmáyọ̀ lára wọn tó dí mélòó àwọn ẹlẹ́ẹ̀karùn-ún al-hikma bàbá wò tàn lọ títí àti ókúdà tó wà ń bẹ ìkìmà ò láàrin bẹ hálù tó wà ń bẹ solúsàn ìkìmà ò lámú bẹ òbúkà tó wà ń bẹ ọmọ ò láàrin bẹ
bákan náà fòká àwọn sàlísàlí tẹ́ máa fi sínú fíìmù yẹn àwọn náà ní kímọ̀ ibi tí wọ́n bá ti ń dápara sáwàdà yóò ẹwọ bàbá sùwé ẹwọ bàbá sàlá ọ̀kọ́bílà jùhá àbúdùlámà nú àwọn onífòkáhà jùhá òun náà onífòkáhà ni tó bí bàbá sùwé tí ó bó ṣe rí sí bàbá sàlá bẹ́ẹ̀ ni àbúdùlámà sí rí sí jùhá bó ṣe rí sí jùhá rọ̀ ẹni tí ń ṣàwàdà ẹwà àwọn tí wọ́n ṣe kílẹ̀ pé wọ́n ṣe tẹ́ máa pa ẹlẹ́rìí kọ́mándì sẹ́mọ̀ yí pé ikima ń bẹ lọ́rọ̀ wọn gbà mí hálù mẹ́mbẹ̀ ókúdà mẹ́mbẹ̀ kílẹ̀ tí pé rúbúkà mẹ́mbẹ̀ so lára ìtàn a gbọ́dọ̀ mú ẹ̀kọ́ ká tún lọ wo tí a fà sí ẹ̀yàn máa kẹ́kọ̀ọ́ àwọ̀ abẹ́ lọ́wọ́ yín báyá bí ọ̀jẹ́ táàmì ẹ lọ gbọ́ látòkèrè kí ni rúbúkà kí ni ókúdà kí ni alù kí ni fòká àtọ́ àmẹ́ àbálò àbábọ̀ kí ni hekima tààfẹ́kọ́ gbogbo tàtà àfá pa yìí àti táwà máa fà mìíràn ti pa kí la fẹ́ múnú tànábì làfáwà tàfútù fi sọ wípé àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé kọ àwọn èèyàn tó jẹ́ èèyàn ńlá láyé wọ́n pè wọ́n ní 100 kan àwọn ànábì ní kíni alkhaliduna miya ànábì ní number 1 kí ló fi jẹ́ number 1 níbi nǹkan márùn-ún láti sọ tó pé ilé ẹ̀kọ́ làwà lèmi náà fi kàn máa sí báwọn Sheikh Abdulwasi ìtọ́lọ́wọ́sọ ilẹ̀ sàárè ẹgbẹ́ ń gbàtà àwọn gbọ́ wọ́n nóòtì kankan bẹ̀ nígbà pé àdínú an-nasiha ẹ̀yọ́ ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ má kọ́ láàbọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀tọ́ ìkẹ́kọ̀ọ́ kó jìnlẹ̀ ẹ gbìyànjú ẹ bá gbé yóò wù tó bá ìfilẹ̀ wù ẹ kàjẹ́ ẹ̀tọ́ ìkẹ́kàwé ẹ̀tọ́ ìkẹ́kàtírà ẹ padà káwó àbáwọn ti sí wọn ò fẹ́ kàtírà mọ́ wọn fẹ́ kàwé mọ́ owó ni wọ́n fẹ́ òun mẹ́ka tó fa yàwóyàwó tẹ́ bá kàtírà dáadáa tẹ́ kàwé dáadáa owó padà dé ọ̀fẹ́lẹ́ ìsọpọ̀ ti gbogbo tí àwọn àfáà ti sọ kí ọlọ́run lánàbí lọ́dọ̀ ọlọ́run wọ́n kó bá wa dúpẹ́ fún yín o lọ́ba dúpẹ́ fún yín o ṣé àfọ́ olóde onítọ́fẹ́ sọ kò sí mọ́ tọ̀ àwọn sọ̀tẹ̀ lọ́gbọ̀ ọlọ́run a padà sọ́dọ̀ àwọn àgbààgbà méjì báyá tí a mọ̀ nù wa tí wọ́n bá fẹ́ ṣe tẹ́tọ́ bá ní kankan sọ sí gbogbo ẹ̀ lọ́wọ́ sórí ṣe Suleiman wọ́n fi rábà dálé ẹyẹjú ìlàrin ara ìdí ẹnu kan àlàáfíà tọ́pọ̀ ọlọ́ba sí fún mùdírù wọn gbígbàdúrà tọ́pọ̀ ọlọ́ sàlépẹ̀ fún wọn ìjòkó mọ́rídìí wà ní márkàsì lọ́la wọ́n sì lásìmọ̀ fún wọn láàárọ̀ yìí ọlọ́mọ sí lásìmọ̀ fún wọn já máa rí wọn pẹ̀lú ìdùnnú já máa rí wọn pẹ̀lú ayọ̀ àfáàwà bẹ̀rẹ̀ kọ́sì sọ́lá pé ọlọ́mọ sàlékún fàyàbalẹ̀ fún bá gbàdúrà wọn gbogbo ẹni tó tó sí ọlọ́mọ sàgbàdúrà yóò bismillahir rahmanir rahim Allah ar-Rahman ar-Rahim